tó a ò fẹ́ mọ́ o. ẹja lọ́rọ̀ kan lẹ́nu káṣọ ń gbogbo papọ̀ ká má ṣe ra wa lọ́mọ ìyá òòsà. ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá ọwọ́ èmi àti ẹ̀ṣà ló wà. ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá ló jẹ́ wá lógún àsìkò ti tó. ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá ló jẹ́ wá lógún àsìkò ti tó. àìpọ̀ ọmọ ejò ló ń jẹ ejò níyà ló ń fi ikú pa wọ́n òbí o. tọ́ka bá ṣíwájú o tèrè tẹ̀lé tí paramọ́lẹ̀ tó tún bá tẹ̀lé. ọlọ́dẹ náà dá tá a dojú kọ wọ́n ẹ̀tẹ́ ló máa bá bọ̀. tọmọ Ọ̀yọ́ bá tẹ̀ lọ́mọ Ògùn tọmọ Oǹdó bá tẹ̀ lọ́mọ Èkìtì tọmọ Kogi àtọmọ Kwara tán bá fún ṣọ̀kan ohun gbogbo máa dẹ̀rọ̀. gbogbo ẹgbẹ́ ta ní pátá tó jẹ́ pẹ̀ Yorùbá ti bá ní máa dàgọ́ ilé ayé. Gentlemen, the national anthem of the newly formed Ududuwa Nation. kábíyèsí ọba olódùmarè ọba olódù tó mọ àrè ẹlẹ́dàá tẹ̀dá aṣẹ̀dá ohun gbogbo ọba tó dá mi tó dá àwọn ọmọ Odùduwà sórí ilẹ̀ káàárọ̀ òjíire akọ́dá ayé ìbà ẹni tó ní èémí inú ènìyàn ẹni tó ní ká máa bẹ tá a fi ń bẹ ọba tó ní ká máa wà tá a fi ń wà ọlọ́run tó fún wa ní èdè tó fún wa ní ìwà tó fún wa ní ẹwà rẹ̀ ògo ní forúkọ yín o àtúntì dó lónìí a mọ̀ wípé ẹ máa bá wa lọ síwájú ni mo kí gbogbo ẹ̀yin lọ́balọ́ba ní ilẹ̀ káàárọ̀ òjíire àti gbogbo ẹ̀yin àgbàlagbà tẹ́ ẹ wà ní orí ilẹ̀ káàárọ̀ òjíire pé ẹ kú ọrọ̀ ìlú a kú bí gbogbo ẹ̀ ṣe ń lọ àdúrà mi ni pé ọba olódùmarè yóò bá wa ṣe ní àṣeyọrí gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire níbi gbogbo tí ẹ ti wá ń wò wá káàkiri àgbáláyé bó o ní o ẹ kú ilé ẹ kú ọ̀rọ̀ ìlú torí gbogbo wa náà ní kíní ìtìjọba wọn ni tó bá dé bá ojú ó di dandan kó dé bá imú ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin olólùfẹ́ gbogbo òmìnira káàkiri àgbáyé ẹ máa bá wa share ẹ máa bá wa love ẹ máa bá wa like ẹ ti mọ̀ wípé àwọn Facebook àwọn orí afẹ́fẹ́ púpọ̀ ìgbà ló jẹ́ pé a kì í ṣọ̀rẹ́ ara wa ṣùgbọ́n a mọ̀ wípé lónìí ọba òkè yóò fún wa ṣe bó ṣe ń fún wa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo kí gbogbo wa káàbọ̀ sórí ètò tí òní ẹ ti rí flyer yẹn ó máa kí torí pé àlejò wa lónìí àlejò pàtàkì ẹja ńlá òun náà ni a gbé wá lónìí gbogbo tó ti ń rú wa lójú tó ti ń kọ wá lóminú tá a fẹ́ béèrè a máa ní àǹfààní láti lè béèrè lónìí gbogbo yín pátápátá ni mo kí ẹ káàbọ̀ mo lè má lè pe orúkọ ká bá lè rí àyè láti gbádùn àwọn bàbá wa tó wà lórí ètò tí òní
ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wà lórí WhatsApp group ẹ bá wa pe àwọn èèyàn wa, ẹ bá wa share káàkiri. Ẹ̀yin tẹ́ wà ní Instagram, ẹ̀yin tẹ́ wà ní Telegram, ẹ̀yin tẹ́ wà lórí Facebook, share ti share, mi ò tí rí share lórí kíní yín, ẹ bá wa share ìlànà, ẹ bá wa share sórí gbogbo àwọn platform tẹ́ wà káàkiri. Ẹ ṣeun. Àwọn èèyàn ti ń da kọ́mẹ̀ntì bolẹ̀. Ní kíákíá torí pé a ò rí ọjọ́ mú so lókùn. Ẹ̀yin èèyàn mi tàtẹ́wọ́ tìyìtìyì. Mo fẹ́ fi àwọn bàbá wa kan hàn. Ṣùgbọ́n kó tó di pé màá fi wọ́n hàn, ẹ jẹ́ kí n kọ́kọ́ kí àwọn bàbá mi tí wọ́n ṣe agbátẹrù fún ètò ti òní. Bàbá wa olóòtú wa lórí Odùduwà TV rédíò, Ayọ̀ Ògúndìmú, wọ́n wà níkàlẹ̀, wọ́n ṣiṣẹ́ lábẹ́lẹ̀.com. Pé bàbá yẹn like lábẹ́lẹ̀.com. Bàbá mi tó tún wá ṣe agbátẹrù tó jẹ́ pé gbogbo àbá yìí ọkọ wa kejì nìyẹn o. Ọmọ borí mọ́nì ni tá a bá ti rí wọn wọ́n ti ń juwọ́. Wọ́n ṣe ń juwọ́ yẹn tẹ́ ẹ bá rí idán tí wọ́n ń palẹ̀ nínú stúdíò. Ó ní agbára, ẹ má jẹ́ tú wọn síta ṣá, ṣùgbọ́n yóò máa lẹ́yìn. Tẹ́ ẹ ń ṣe yóò máa kò ní lẹ́yìn torí pé wọ́n ní ìdí ẹ̀. Bàbá yẹn bàbá dáadáa, ẹ bá ń pàtẹ́wọ́ fún gbogbo wọn. Admin mi ọlọ́wọ́ bọ́tìn wa àtàtà Emmanuel, mi ò lè máa appreciate yín, ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ẹ̀yin ẹgbẹ́jẹgbẹ́ tẹ̀ ń lọ káàkiri, gbogbo yín pátá mo kí o. Mo tún wá lọ tààrà lẹ́ẹ̀kan sí mo kí àwọn bàbá wa, àwọn olórí ogun wa, àwọn bàbá wa Ìbà Gani Adam lóògùn ọ̀fẹ́ o. Bákan náà ni mo wá kí bàbá wa ọmọ ọkọ ọmọ àtàtà, ọmọ káàárọ̀ oòjíire, bàbá wa Chief Sunday Igboho, mo kí yín, ẹ kú iṣẹ́ takuntakun. Ta ṣe ń kí àwọn náà, à ń kí àwọn Àgbẹ̀kọ̀yà wa, àwọn Àgbẹ̀kọ̀yà pátápátá. Ṣé rí àwọn kan wà tó tiẹ̀ jẹ́ pé àwọn ò ṣàgbẹ̀kọ̀yà, àwọn ò ṣe OPC, àwọn ò ṣe Sunday Igboho, ṣùgbọ́n tó jẹ́ pé takuntakun, iṣẹ́ takuntakun ni wọ́n ń ṣe. Gbogbo yín pátá ni mo ju dànsákì fún ibikíbi tí ẹ ti ń wò wá. Ẹ ṣé ẹ kú iṣẹ́. Àkókò tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ náà, iṣẹ́ ṣẹ̀ bẹ̀rẹ̀ ń pẹrẹ òní báyìí, àbẹ́ẹ̀ rí nǹkan báyìí, a kó ọ̀rọ̀ òlú. Ní kíákíá mo fẹ́ gbé àlejò mi wọlé lónìí. Àlejò tí mo fẹ́ gbé wọlé wọn kì í ṣe àlejò, ẹ má bínú àìwọ́ kínní, má bì éèfù bó ṣe fẹ́ o, ṣe bí mo ṣe fẹ́ kó fẹ́ lẹ́nu. Ẹ ṣeun. Wọ́n ní ojú ni wọ́n kì í ṣe àìmọ̀ fún olóko, ṣùgbọ́n fún àwọn kan wọ́n lè má ti mọ̀, wọ́n lè máa ràn pé bàbá lẹ́gẹ́lẹ́gẹ́ action ni o. Ẹ wò ó, tẹ́ bá ń gbọ́ lẹ́gẹ́lẹ́gẹ́ action, bóyá máa tún fi kún orúkọ wọn lénìí. Action ni gbogbo ara wọn, kìkì action ni gbogbo ọpọlọ wọn, kìkì action gbogbo. Ẹ wò tẹ́ bá ti ń gbọ́ action ló ń jẹ́ bẹ́ẹ̀. Àkìyàn tún wá pọ̀ oríṣiríṣi. Ẹ ti ń gbádùn mi. Lónìí ní kì í ṣe ọjọ́ tá a máa ka story nípa wọn, ṣùgbọ́n ní àsìkò yìí wọ́n máa wá lóòrèkóòrè tó rà ní láti máa rí wọn, a ní láti máa gbọ́ feedback update gbogbo ẹ̀ bó ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwọn iṣẹ́ tẹ́ gbélé wọn lọ́wọ́ ni wọ́n ń ṣe káàkiri tó fi jẹ́ wípé púpọ̀ wa la máa gbé kí làwọn àgbáyé ń ṣe, kí ni wọ́n ń ṣe lábẹ́nú, kí ni wọ́n ń ṣe kíní kan. Ẹ máa gbọ́ díẹ̀ lára, ẹ máa gbọ́ díẹ̀ torí díẹ̀ náà ni. Ṣùgbọ́n tí mo bá ọjọ́ kan báyìí mo ní bàbá ẹ dákun, ó dà pé a máa tún postpone ẹ̀, eléyìí kò ń ṣe, ó dà pọ̀rọ̀ láíláí ni. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lénìí. Ẹ sì ṣetán, ẹ gbáradì. Gbogbo ìbéèrè tẹ́ bá ní tẹ́ fẹ́ béèrè tó rú yín lójú, ẹ wò ẹ máa jù sórí comment, àbí ẹ̀yin nígbà tí a bá ní kẹ́ ẹ pè wọlé àwọn ìbéèrè, ẹ máa láǹfààní láti pè wọlé. Bàbá wa náà ni mo fẹ́ gbé síta yìí tí wọ́n máa bá mi gbé wọn sí ẹ̀gbẹ́ mi kàǹkà. Ẹ kọ́kọ́ gbé wọn ojú wọn, àwọn nìkan mo kọ́kọ́ fẹ́ rí o. Tẹ́ má ti wá fẹ́ rí wọn, ọmọ borí owó ṣe ṣetán fún mi báyìí. Ẹ ṣetán fún mi, màá pè yín, ẹ máa ṣe action yín yẹn lọ díẹ̀díẹ̀. Bàbá wa mo ní arc yẹn mean action, ó tún mean nǹkan míì tó tún mean ní architect. Tẹ́ bá ti ń rí àwọn ilé oríṣiríṣi, ilé aláràbà, wọ́n fẹ́ fi ilẹ̀ Yorùbá dára tó jẹ́ pé àwọn òyìnbó máa da itọ́ lẹ́nu nígbà tí wọ́n bá dé báyìí pé ọpọlọ làwọn kan ní báyìí. Bẹ́ẹ̀ ni wọ́n wá sọ̀rọ̀ tó wọ́n ní we are Yorùbás and that is great. Ngbà tí mo gbá kíní ẹ̀ báyìí ó ń ṣe mí lára ṣìkìṣìkì. Ẹ bá mi gbé ojú bàbá jáde, bàbá mi àtàtà, ọmọlúàbí, akọni, ẹni tó gbangba sùn lọ́yẹ́, olóye, onímọ̀. Wọ́n tún ní ìwà ìrẹ̀lẹ̀, wọ́n jogún ìwà ìrẹ̀lẹ̀ mọ́ by the virtue of iṣẹ́ tí wọ́n ń ṣe. Ká ní gbogbo tí wọ́n ń ṣe yẹn ni
àwọn gan yẹ ká máa pariwo ká mọtàláìsí wọn kiri ni pé Akínọlá tẹ́lẹ̀ ò mọ̀ rẹ o tẹ́lẹ̀ ò mọ̀ àwọn ní ẹ bá ń gbójú bàbá síta architect Akínọlá George ẹ káàbọ̀ sórí ètò bàbá ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ o. ẹ ṣeun ẹ bá ká àwọn aráalé fẹ́ gbóhùn yín ní ṣókí. mo kí gbogbo ọmọ Oòduà gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò ní ìrìn àjò àtàwọn tó wà ní diaspora gbogbo àwọn àgbà àtọmọdé tó jẹ́ Yorùbá torí a máa ń sọ̀rọ̀ kan pé ọmọ Yorùbá ni mí ìyẹn dẹ̀ jẹ́ nǹkan gidi. I am Yorùbá, we are Yorùbá, and that is a great thing. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣeun ṣe gbọ́ ní ṣókí báyìí mo ní gbogbo ara wọn action ni we are Yorùbá yẹn ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ẹ mọ̀ pé ọ̀rọ̀ kì í síbẹ̀ pé I am Yorùbá and that is a great thing. Ẹ máa fi yan gàngí lógo wa nìyẹn téèyàn bá kí ẹ báyìí wo tó máa sọ pé hi hello who are you can I meet you tell them I am a Yorùbá man and that is a great thing. Ẹ máa jẹ́ ká máa fi ṣe ohun tá a lè máa fi yan gàn káàkiri ọmọ Yorùbá ni mí èmi tí ẹ máa fi àtàtà ọmọ Yorùbá àtàtà ni mí ohun tí ó dára ni ẹ ṣeun bàbá wa nísìn báyìí ní pẹ̀rẹ̀ torí pé a fẹ́ lo iye ìṣẹ́jú tó yẹ ká lò la fẹ́ lò a dẹ̀ fẹ́ kí àwọn ọ̀rọ̀ tá a máa gbọ́ lónìí àti gbogbo tá a máa mẹ́nu bà lónìí kó jẹ́ nǹkan tó máa mú wa tẹ̀síwájú nínú ìjàngbara wa yìí bàbá mi ẹ wò ó ní àkọ́kọ́ náà wọ́n ní torí pé tígi bá rẹ̀ lugi torí ẹ tó ṣojú òwe o wọ́n ní ti orí ẹ̀ lákọ́kọ́ máa yọ kúrò lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ ní Ìbàràpá yìí Ìbàràpá kí ni nǹkan tẹ́ lè bá wa rí sọ sí ní ṣókí ní àlàyé ọ̀rọ̀ ogun Ìbàràpá yìí gangan ẹ ṣeun bàbá. ọ̀rọ̀ tó bani nínú jẹ́ gidigidi ni ọ̀rọ̀ tó jẹ́ pé ọmọ Yorùbá kankan ò lè gbọ́ kí ni wọ́n dùn àbí kára wọn balẹ̀ àbí kán lè gbóúnjẹ sẹ́nu. mo láàárọ̀ nígbà tí kíní ẹ̀ ṣẹlẹ̀ tá à ń wo gbogbo àwọn fídíò tí àwọn èèyàn ń jù kiri tó kọ́kọ́ sẹ̀ǹdẹ̀ sí wa torí lóru sáàárọ̀ yẹn náà ti sẹ̀ǹdẹ̀ sáwà. ẹni tó ń wo fídíò yẹn ó fọwọ́ di ọrùn mú ni torí wọ́n ń fi àdá gé ojú àwọn èèyàn wọ́n gé ọrùn bí kò wọ́n pa ẹran wọn ò pa ẹran gan bẹ́ẹ̀. ẹ wò ẹ jẹ́ kí n sọ fún yín eléyìí àwọn ò ní lọ láì jìyà mo sọ eléyìí ní gbogbo atẹ́gùn ò ní lọ láì jìyà eléyìí ló máa jẹ́ àṣekẹ́yìn wọn torí wájọ̀gbọ́n wọn wá wọn jà wọn wá ń tọ́ wa wọn á mọ̀ pé ọmọ Yorùbá gidi ni wọn ọmọ Yorùbá àtàtà ìyẹn dẹ̀ jẹ́ nǹkan gidi eléyìí tán kó sí ẹ jẹ́ ká máa bá a lọ́nà. ẹ ṣeun bàbá mi. nǹkan ìbànújẹ́ gidi ni kìdẹ̀ ń ṣèlú náà ti ń ṣe o ẹ má jẹ́ ká gbàgbé yẹn o kì í ṣèlú náà ti ń ṣe kí ló bá ń kọ́kọ́ ṣe iléeṣẹ́ àkọ́kọ́ pé àkọ́kọ́ ṣe wọ́n lè dé wọ́n ti ń ṣe tipẹ́ ṣùgbọ́n eléyìí sì ti wá dójú ẹ̀ à ń pariwo ẹ̀ látijọ́ yìí pé káwọn èèyàn mọ̀ pé èèmọ̀ ti wọ̀lú ẹ jẹ́ ká kóra wa níjàánu ká jìjàǹgbara ká gbára wa kúrò ní Nàìjíríà ìlú èpè ni torí ìlú èpè ibi tó yẹ pé ẹ̀jẹ̀ èèyàn ń ta lójoojúmọ́ ń talẹ̀ lójoojúmọ́ ìlú èpè nìyẹn irú ìlú yẹn yẹ kí èèyàn sá fún ni tàṣe sọ pé ó ti tó àsìkò ti tó ẹ jẹ́ kí gbogbo wa kúrò ní ìlú èpè yìí. kí gbogbo wa kúrò nílùú èpè ẹ gbọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ wà nílé ta ló fẹ́ tún dúró sí ìlú èpè báyìí bàbá wa ti sọ̀rọ̀ ṣe rí bàbá mi nígbà tí ó di ọjọ́ ìsinmi lóòru ni àwọn ìpè tí ń wọlé fún wa pé wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ń pani ní ìlú Ìgàngán bó tiẹ̀ jẹ́ pé gbogbo ayé ó ti yẹ kó káti ẹ̀rọ yìí pé ibẹ̀ yẹn ó yẹ kó dàbí ẹ̀rù jẹ̀jẹ̀ ní tí àwọn èèyàn wa náà nígbà tí bàbá wa ti dìde síbẹ̀ tí wọ́n ti lọ àwọn bàbá wa Ìgbò àtàwọn ọmọ ogun tán ti lọ síbẹ̀ yẹn ó yẹ kó dàbí ẹ̀rù jẹ̀jẹ̀ pé ẹ má jẹ́ káti ẹ̀ fọwọ́ kan bíbà yìí ṣùgbọ́n a wá rí wípé àwọn kinní yìí
ó dà ìpinnu tí wọ́n ṣe bóyá wa gangan ni akáwá sọ wípé à ń ṣe sùúrù àbáwa gangan ni a kàn dẹra sílẹ̀ tí a mọ èyí tó kàn ni ṣùgbọ́n nígbà tí ọjọ́ Sunday wá ṣẹlẹ̀ àwọn àwòrán tí mo rí àwọn àwòrán tó bani nínú jẹ́ gidi ni àti wọn yọ ọmọdé sílẹ̀ wọn yọ àgbàlagbà sílẹ̀ wọn yọ obìnrin sílẹ̀ wọn yọ ọkùnrin sílẹ̀ àdá kìrìsìtẹ́nì mọ̀ àdá mùsùlùmí mọ̀ torí irú àwọn tó jẹ́ pé wọ́n máa ṣe ẹlẹ́sìn mẹ̀sìn ẹlẹ́yàmẹ̀yà kínní kan kó lè máa yé àwọn èèyàn wa àdá ẹnikẹ́ni mọ̀ ṣùgbọ́n a ṣàmọ̀ wípé wọ́n pa àwọn ará Ìgàngán. Bàbá nísìnyí àwọn èèyàn wá ń sọ wípé bá a ṣe gbọ́ lọ́wọ́lọ́wọ́ wọ́n ní àwọn kan lọ sí wọ́n ti lọ sí Mẹ̀kọ àwọn kan wọ́n para wọn ní Ìkòròdú àwọn kan náà wọ́n ti kí ni ẹ máa sọ fún àwọn èèyàn nípa ti Ìbàràpá tó ṣẹlẹ̀ ibi kan a tún ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ pé bóyá àwọn ọlọ́pàá o wọ́n ti ń dí àwọn èèyàn lọ́wọ́ pé bàbá wa gan wà lójú ọ̀nà wọ́n fẹ́ lọ sí Gàngán ṣùgbọ́n wọn ò fẹ́ jẹ́ kí wọ́n fara wọlé bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n àmọ́ kí ni kókó tẹ́ fẹ́ bá wa sọ gan kí ni ìrètí àwọn èèyàn ṣé a sì ní ìrètí lórí kì í ṣe Ìbàràpá nìkan lórí gbogbo àwọn ìlú wa káàkiri tó wà ní orílẹ̀ káàárọ̀ òjìrè kí ni ìrètí àwọn èèyàn wa lọ́wọ́lọ́wọ́ báyìí pàápàá jùlọ lórí press release èyí tí bàbá wa sọ lónìí bàbá wa Bánjí Akíntóyè ẹ ṣeun. mo dúpẹ́ lọ́wọ́ yín ìyá wa Adéjọkẹ́ tá a bá ti ń gbóhùn yín inú wa máa ń dùn ní àti gbogbo àwọn èèyàn wa tó máa ń ṣe sọ̀rọ̀ sókè àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa àwọn bíi bàbá wa Yọ̀gúndìmú àti bàbá wa Ọmọboríowó and so on and so forth. ẹ jẹ́ kí n sọ fún yín mi ò dẹ̀ ní fi eléyìí mi ní fi ra ahọ́n mo máa sọ bó ṣe máa sọ ṣàkàṣàkàṣàkà ni. ṣe rí àtẹ̀jáde tí bàbá wa Akíntóyè tẹ̀ jáde àti òru àná láti ń ṣiṣẹ́ lé lórí pé kó lè jáde kó dẹ̀ kan gbogbo oríkèéríkèé ara ọmọ Yorùbá àti gbogbo ibi tí Yorùbá bá wà. wọ́n kọ sínú ìwé yẹn gbogbo nǹkan tó yẹ ká ṣe àti nǹkan tó ń ṣe wá. ṣe rí mo ní ìmọ̀wọ̀lú àwọn Fúlàní kò ń ṣe kọ́ta máa fi sábẹ́ àwọn mọ̀ àwọn Fúlàní wọ́n tiẹ̀ ní káwọn ọmọ wọn ní pé ṣe ni wọ́n máa block wa pé sálúbàtà ni wọ́n kéne kan. wọn ò ẹni tí ò tó ní náà tó ń dènà dènì lọ́rọ́ wọn. ẹ máa bọ́rọ̀ yín bọ̀ bàbá. wọ́n fẹ́ gba Nàìjíríà wọ́n ní Nàìjíríà tí wọ́n ní dábàá ẹni tó wá gbá Haúsá ẹ gbọ́ lọ́dọ̀ wọn wá ní Nàìjíríà náà wò ni. ìtumọ̀ yẹn ni pé Nàìjíríà tí wọ́n ní ẹ gbé Nàìjíríà wọn fún wọn káwa máa lọ ṣùgbọ́n wọn ò fẹ́ fi Nàìjíríà wọn lẹ̀ wọ́n fẹ́ máa tẹ gbogbo èèyàn tó wà bẹ́ẹ̀ kàṣàkàṣàkàṣàkà. ìyẹn ló mú pé wọ́n fi ń wọlé tó sọ pé ìsìn wọ́n wọlé wọn pa àwọn èèyàn nǹkan tó ń dánwò ní gbogbo middle belt nìyẹn wọ́n wọlé pa àwọn èèyàn wọ́n ń rape wọ́n ń gba ohun ọ̀gbìn wọn tó bá ti gbìn tó bá ti harvest wọ́n á kó gbogbo ẹ̀ wọ́n máa gé fún màálù wọ́n á pa èèyàn nípakúpa láti terrorize àwọn èèyàn so that ara àwọn èèyàn máa gbọ̀n àwọn èèyàn nílé wọn ò ní mọ nǹkan tó máa ṣe mọ́. then gbogbo nǹkan ìṣòwò yín wọ́n á kọ́ ẹ bá mi rí Nigerian port sí ọwọ́ Fúlàní ló wà bẹ́ẹ̀ dé Nigerian port bẹ́ẹ̀ dé Nigerian border ọwọ́ Fúlàní ló wà immigration ọwọ́ Fúlàní ló wà gbogbo security forces ọwọ́ Fúlàní ló wà. agenda tí Madam Fodio tó bẹ̀rẹ̀ ní 1804 agenda tí Ahmadu Bello tó continue ní 1960s agenda ní náà ni Buhari fẹ́ continue. agenda yẹn dẹ̀ wà so dangerous and provocative to the extent pé wọ́n ti lọ gba ìrànlọ́wọ́ láti ọwọ́ Iraq àti Iran àti gbogbo àwọn Arab nations yẹn àti gbogbo àwọn ISIS àwọn ISWAP àti gbogbo wọn náà ti wọlé. wọ́n wá ń bá Yorùbá wọ́n fẹ́ gbalẹ̀ Yorùbá wọ́n fẹ́ gbalẹ̀ Igbo wọ́n fẹ́ gbalẹ̀ Middle Belt wọ́n fẹ́ gbalẹ̀ Niger Delta wọ́n fẹ́ gba gbogbo ẹ̀ sọ́wọ́ nǹkan tó ti kó dání yòó títò wọn ṣe rí wọ́n máa bí gbogbo ẹ̀. wọ́n sọ fún yín tìdánilójú pé wọ́n máa bí gbogbo ẹ̀ wọ́n ti gbogbo kọjá ewé lélẹ̀ tán wọ̀ yìí. kò dẹ́ ṣe pé yàn ń dọ́nu Yorùbá elétò ni wá àmètò ni wá ọdún méje táwọn ajá níjọ́ méje ọdún méje la máa fi pèsè pínlẹ̀ ṣe so kí gbogbo àwọn èèyàn wa kọ́ máa wò ó pé
ká má máa wò pé bóyá àṣe nǹkan kan oníkálukú ló mọ bó ṣe ń jà ẹ̀ ṣùgbọ́n gbogbo alágbọ́dọ̀ gbárùkù ti nǹkan tó ń lọ yìí gbogbo àwọn èèyàn wa all people in ọkùnrin lọ́kùnrin ni o lóbìnrin ni o ní diaspora ni o nílẹ̀ àjò ni o lóko ni o nílé ni o gbogbo wa gbọ́dọ̀ gbárùkù tira wa nǹkan tí bàbá wa sọ àtẹ̀jáde wọ́n ní pé red alert ìtumọ̀ yẹn ni pé iná ti wọlé o iná ń jó lórí òrùlé red alert kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lódò kán jáde láti dáàbò bo ara wọn. ọkọ tá à ń gbé wò tá à ń gbé dánwò tí jẹ́pà ń ṣe lọ́wọ́lọ́wọ́ láàrin ilé ń bí anywhere tí ọmọ Yorùbá bá ti wà kán ṣe ìdáàbòbò ara wọn pátápátá porogodo kán má bóyá àdáná wà o bóyá ọkọ ni bóyá ọkọ ni o anything tó bá ti jẹ́ tó lè jẹ́ ìjọ fún mi láyé o anything tó lè jẹ́ nǹkan tó lè fi defend ara wọn tó lè fi dáàbòbò ara wọn ẹ wá sílé bó jẹ́ tiwantiwa ní gbogbo nǹkan tá a bá mọ̀ bó dẹ̀ jẹ́ new technology anything tó bá mọ̀ tẹ pé wọ́n rí mi ní o ẹ mà ṣe o so gbogbo àwọn nǹkan tẹ́ bá ní ẹni tẹ́ fi defend ara yín ẹni tó bá mọlẹ̀ ẹ̀yán kó lọ yan ẹni tó bá lè jẹ ayẹta kó lọ jẹ gbogbo wa la mọ̀ pé ojú ogun la wà ní ẹni tó bá ń tanra ẹ̀ jẹ ló máa sọ pé Yorùbá sì lójú ogun we are all particularly enraged annoyed unhappy we are particularly disturbed so kò sí òyìnbó àbí Yorùbá tí wọn máa sọ tó lè kájú ẹ̀ so ìkíní nìyẹn wọ́n ní ẹ lọ wá nǹkan kí nǹkan tẹ́ bá fi defend ara yín kẹ́ defend ara yín kẹ́ ẹ gbára yín jọ bí community ẹ gbára yín jọ bí agbègbè bí abúlé ahéré ìlú gbogbo ẹ̀ bó bá ṣe jẹ́ ẹ gbára yín jọ kẹ́ bẹ̀rẹ̀ sí gbogbo àwọn tó lè jáde ẹran wọn wọnú gbó kán lé gbogbo wọn ní kàbàkàbà kán lé gbogbo wọn tẹsẹ̀tẹsẹ̀ kẹsẹ̀ wọn má balẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ kò sí nǹkan tó wá ń bí wọn ò bí sọ́ni mẹ́ja wọ́n gbọ́dọ̀ lọ ni ẹni tí ò bá yé ṣe rí àwọn èèyàn máa ń sọ pé mo ṣe ń sọ̀rọ̀ báyìí ibi tó ká èmi lára dé tó yé mi dé ni mo ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n gbọ́dọ̀ lọ ni ọ̀nàkọ̀nà nǹkan kíkan tá a bá máa ṣe tá a bá máa fi lé wọn lọ gbogbo ẹ̀ la gbọ́dọ̀ ṣe ìyẹn fún gbogbo community ìwọ tó wà nínú ahéré ni o ìwọ tó wà nínú aba ni o ìwọ tó wà nínú oko ni o ìwọ tó wà lórí ìrìn àjò ni o ṣọ́ra ẹ nǹkan tó bá lè fi tọ́jú ara ẹ mú dání ìyẹn number one ìkíní ìkejì bàbá wa ń sọ fún wa pé wọ́n ṣe àtìlẹ́yìn fún ọgbọ́n àwọn governors wa pé ìgbésẹ̀ kan gbé yìí wọ́n gbé dáadáa ṣùgbọ́n kò tó gbogbo àmọ̀tẹ́kùn tó wà ní south west gbogbo àwọn àmọ̀tẹ́kùn yẹn sí commanders gbogbo ń ṣèpàdé lọ́wọ́ sí i ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kan wà tẹ́ pé àní lè sọ tẹ́ pé àti àwọn èèyàn tí ń gbéṣe tá à ní lè sọ lórí ìkànnì báyìí tẹ́ pé ó ń lọ lọ́wọ́lọ́wọ́ kò jẹ́ lọ ní Ìbàràpá nìkan ó ń lọ káàkiri ilẹ̀ Yorùbá ni torí wọ́n wọ Ìbàràpá lẹ́yìn ká má rò pé Ìbàràpá náà tún máa wọ̀ lọ́la wọ́n lè lọ wọ Òkìtìpupa wọ́n lè lọ wọ Ìmẹ̀kọ wọ́n lè wọ Gbónà gbogbo ẹ̀ káàkiri ibikíbi tá a bá wà ìṣọ́ra so nǹkan tá a bá máa mú dání tá a máa fi ṣe ohun ìjà àbí ohun ìdáàbòbò ẹ jẹ́ ká mú dání. Number 3 wọ́n sọ̀rọ̀ nípa àwa tá a wà ní diaspora pé gbogbo nǹkan tá a bá ní láti fi ran ilé lọ́wọ́ ní ká fi ran ilé lọ́wọ́ o torí eléyìí ti kọjá bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀ẹ́dì gbogbo ọmọ má gbomi lójú òkèlè láti wù eléyìí tẹ̀ tí wọ́n ojú yẹn lọ kó má fọ́ kejì ni kó má fọ́ kejì so gbogbo alágbọ́dọ̀ gbárùkù ti gbogbo nǹkan tá à ń ṣe káwọn governors wọn má dẹ̀ lọ wọn sọ pé constitution ra nìkan constitution yẹn àwa ti condemn constitution àti sọ pé constitution yẹn ò lágbára lórí wa lọ́nà kan náà kò lágbára lórí wa so constitution Nàìjíríà ti Nàìjíríà nìyẹn
àwa ò sí lára Nàìjíríà mọ́ ẹ jẹ́ kí ẹ máa pariwo ẹ̀ káàkiri ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ lọ sí diplomatic missions ẹ lọ sí gbogbo àwọn ìlú tẹ́ pé wọ́n host yín tẹ́ wà resident ẹ lọ bá ìjọba tó wà níbẹ̀ kẹ́ ẹ sọ pé àwa ò sínú Nàìjíríà mọ́ àdé sínú Nàìjíríà ni we have our own nation because ìlú tó ti ń pa èmi ò rírú ẹ̀ rí ibi tó yẹ pé gọ́ọ̀mẹ̀ntì ìlú ó máa wage war against its citizens. One part of a country ó máa wage war against another. Tó yẹ pé olórí ogun tó dẹ̀ wà ń bẹ̀ olórí ogun tó wà ń bẹ̀ tó jẹ́ president ó ń darapọ̀ mọ́ àṣìṣe yẹn. Mi rí rẹ̀ ni. One part of a country waging war against another. A particular part of the country trying to conquer another. Ṣé ẹni pé ó ti ya wèrè? Nǹkan yà ju wèrè lọ. Bọ́lọ̀ yẹn ṣe jẹ́ nìyẹn. A máa mú eléyìí tó kù, a máa mú jáde kọ̀ọ̀kan. Tọ́ ẹ ṣeun. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yẹn press release tí àwọn bàbá wa ọ̀jọ̀gbọ́n Bánjí Akíntóyè tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn tí wọ́n release lónìí òun ni bàbá wa ti yan ní kékeré yẹn tó bá yá ẹ máa rí àwọn press release yẹn wọ́n máa share káàkiri gbogbo orí platform. Bàbá mi àwọn kan ti ń sọ wípé wọ́n ní ìgbà tẹ́ni kí wọ́n lé wọn tefetefe wọ́n ní pé kò ní dáa kí wọ́n lé wọn ò torí pé tí wọ́n bá lé wọn wọ́n máa lè padà wá. Èmi mọ̀ wípé ọgbọ́n inú ni bàbá fi sọ̀rọ̀ ń bẹ̀ pé lílé wọn yẹn àwọn lílé míì wà tó jẹ́ pé ilé ló lọ tàràrà ni wọ́n máa fi ṣe ilé ló lọ tàràrà wọn rèé o ẹ̀wọ̀n pé ara lèmi máa fi dá tó ẹ jẹ́ kó yé wa gbogbo ẹ̀yin èèyàn wa nílé fún tí bàbá wa sọ yẹn tí wọ́n wá sọ pé kí wọ́n lé gbogbo àwọn sálúbàtà yìí kúrò ní gbogbo inú igbó wa gbogbo àdúgbò wa àwọn èèyàn tẹ̀ wá ń fi yé mi dájú tèmi náà dẹ̀ rí àrídájú ẹ̀ tí mo mọ̀ wípé kì í ṣe inú igbó nìkan ni àwọn Fúlàní wà wọ́n tiẹ̀ ti pọ̀ ní ìgboro báwo la ṣe máa ṣe wọ́n sí bàbá mi kí ni ìmọ̀ràn tó rà tún fẹ́ lọ a fẹ́ kọjá lọ sí ìkórí mi kí ni ìmọ̀ràn yín torí gbogbo àárín ìlú a máa rò pé ìgbèríko náà wà báyìí o àárín ìlú ńkọ́ tí wọ́n ti wà báyìí a dẹ̀ ti mọ bí wọ́n ṣe ń operate pé wọ́n ní òru ni wọ́n ń wọlé báyìí kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó jẹ́ pé ọlọ́kadà wọ́n ń bá wọn gbélé wọ́n ń bá wọn sùn wọ́n ń bá wọn jẹ a dẹ̀ tún láwọn bàbá wọn láàrin wọn tó jẹ́ wípé àwọn bàbá tiwa wọ́n ń bá wọn jẹ wọ́n bá wọn kàn bíi Sànúsí Lámìdó tí àwọn Tinubu ń bá jẹ tí wọ́n ń bá mu tí wọ́n ṣe gbogbo àti ẹ̀tún gbọ́pọ́n lọ sọ́dọ̀ àwọn ọba wa gan láìpẹ́ yìí kí ni a ti máa ṣe gbogbo àwọn yẹn sí wọ́n dẹ̀ sọ wípé ẹ̀yin èèyàn ẹ gbúdọ̀ gbébọn ẹ gbúdọ̀ mú nǹkan ìjà ẹ gbúdọ̀ ṣe báyìí bàbá mi láàrin ìṣẹ́jú méjì ẹ bá mi. tẹ́ bá dé Òkòkò Michael níwájú LASU Lagos State University tẹ́ bá débẹ̀ ẹ rí wọn yẹn pọ̀ tó wọ́n pọ̀ débi pé àwọn tó wà lágbègbè yẹn wọn ò lè jáde sometimes like 3 weeks ago wọ́n bẹ̀rẹ̀ wàhálà wọ́n láti ti géètì LASU ni. nítorí àwọn ọmọ tá à ń sọ yìí wọ́n ti géètì ilé ẹ̀kọ́ tiwa fún wọn. torí àwọn mọ́là ẹ má jẹ́ ká máa fi ra ẹnu sọ torí àwọn mọ́là ní kí wọ́n gbogbo ẹ̀dá máa là mọ́lẹ̀ ṣé ẹ̀rí tábà là mọ́lẹ̀ àní ráyè ṣá. tẹ́ bá tún dé gbogbo àárín àwọn inner cities wa ẹ̀rí ọ̀kadà káàkiri wọ́n lè tó 100 lójú kan. tí wàhálà àkọ́kọ́ bá ṣẹlẹ̀ àwọn ará bíbá yẹn wọ́n máa yabo anywhere ni wọ́n ti yabo local government wọ́n ti jó local government wa rí. tí wàhálà bá ṣẹlẹ̀ láàrin ọjà láàrin èèyàn méjì tí kan jẹ́ Yorùbá tí kan jẹ́ Hausa àbí Fúlàní ṣe rí wọ́n á yọ ọ̀bẹ jáde àìmọye ìgbà tó ti gún Yorùbá lọ́bẹ nǹkan tó dájà ìṣàṣálẹ̀ nìyẹn nìbàdàn so wọn kì í ṣe ẹni tó ń bá gbé ẹ má yẹ ṣe rí ẹ má yẹ ká pe ajá lọ́bọn ẹ má yẹ ká tanra wa jẹ call a spade a spade call a spade a spade don't call it an agricultural equipment kí là ń kọ́ lébẹ̀ wọn kì í ṣe èèyàn they are savages they are barbarians wọn kì í ṣe ẹni tó ń bá gbélé torí ẹni tó bá máa bá gbélé ó máa bẹ̀rù onílé ni ó dẹ̀ máa bọ̀wọ̀ fún onílé ṣùgbọ́n ilé àwọn tẹ́ ń bá gbé yìí sí wọ́n ń fẹ́ payín ni wọ́n dẹ̀ ní pé òfin tí wọn ló máa ṣe nílẹ̀ yìí ẹ̀yin náà dẹ̀ wà ń gbà á gbọ́dọ̀ gbá ó àti gbọ́dọ̀ gbá yín
so nǹkan tó ṣẹlẹ̀ àwọn agbẹ̀yìn ìbẹ́bọjẹ́ tó wà láàrin wa tó ń bá wọn ṣe bẹ́ẹ̀ ṣe sọ àti fà wọ́n létí tó ṣe rí eṣinṣin tó fẹ́ kú ló máa ń bá màálù wọ sàárè àbí ló máa ń bòkú wọ sàárè so ọ̀rọ̀ ni mo sọ yẹn ó ti yé yín. ó ti yé o ó yé gan ni eṣinṣin wọ́n ní àbọ̀rọ̀ lásán fọ́mọlúàbí tó bá ti dénú àádó wọ́n lé ṣinṣin ọ̀rọ̀ àwọn bàbá wa nílẹ̀ kíní tá a kìlọ̀ fún tó jẹ́ pé wọ́n níbi táwọn ń lọ iná náà wọ́n ní eṣinṣin tó bá máa kú ló máa bá òkú wọnú sàárè ẹdì yẹn mú sọ́wọ́ òsì tọ ọmọ borí owó bàbá mo fẹ́ kẹ́ ẹ bá mi fi fọ́nrán kan hàn àwọn èèyàn tó jẹ́ pé ẹ̀yin èèyàn wa kí wọ́n tó gbé fọ́nrán yẹn síta ní orí rálì tó lọ yìí mo kọ́kọ́ ń wo bàbá yìí pé àbí gbérí ọdẹ kan ni bàbá yìí ni mi ò tiẹ̀ wá mọ sítórì wọn bóyá wọ́n ti ṣe gbérí ọdẹ rí ni o bóyá dífálà ni wọ́n ni o bẹ́lẹ́rì ìpín ni wọ́n ni o ṣùgbọ́n ẹ má wọrí mo fẹ́ fa nǹkan kan yọ ń bẹ̀ ni ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa tẹ́ ń wò wá lónìí ẹ ti gbọ́ kókó tí mo kọ́kọ́ fẹ́ dí mú lágbàlá àkọ́kọ́ tá a yanjú yẹn ẹ lọ gbáradì bàbá ti release press release bàbá wa Bánjí Akíntóyè tí wọ́n ń ṣojú àwọn ọmọ Yorùbá lọ́wọ́lọ́wọ́ lórí ìjàngbara yìí là ń sọ lórí ìjàngbara yìí pé wọ́n ti wọ̀lú tán ní tó mú bàbá ṣẹ̀mú pé bàbá gangan fúnra ẹ̀ bàbá máa ní ẹ̀yin ọmọ mi tíjó ti yẹ ayọ̀ ni ẹ má wọrí tẹ̀ríntẹ̀yẹ la máa fi gba òmìnira wa tẹ̀ríntẹ̀yẹ wọ́n máa ń dún àwọn èèyàn wa tẹ̀ríntẹ̀yẹ wọ́n máa ń gún wọn pa wọ́n máa ń ṣá wọn láàké pa tẹ̀ríntẹ̀yẹ kẹ̀ bàbá ti yarí o bàbá já dáadáa bàbá jẹ́jẹ́ bí bàbá ṣe ní ìfẹ́ ọmọ èèyàn nínú tó ẹ lọ ka press report yẹn bàbá ní red alert gbà ní bàbá ní pé nǹkan tẹ́ ẹ bá fi lè gbára yín dì wọ́n tún wá kí bàbá Akérédolú gómìnà ìpínlẹ̀ Ondo bàbá Akérédolú ti ní gbogbo àwọn àmọ̀tẹ́kùn kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú gbogbo ọmọ ogun tó wà nílẹ̀ káàárọ̀ òjíire ṣùgbọ́n àwọn ọmọ ogun máa ṣe títí wọn ipa wo gangan làwa náà ní láti kó kò ṣàǹṣe pé wọ́n máa yan ọmọ ogun sí ẹnu ọ̀nà ilé kọ̀ọ̀kan ṣùgbọ́n àwa tá a ní ilé kọ̀ọ̀kan náà a ní láti gbára wa dì torí nǹkan tí a gbọ́ lénìí èmi àti kejì mi la jọ ń discuss ẹ̀ lédi bíi dádì wa Akínọlá kẹ́ẹ̀pẹ́ fún wa wọ́n ní ẹni tó mọ̀ wọ́n gangan ló pè wọ́n pé wọ́n bá ọlọ́pàá pàdé ara àwọn tí wọ́n wà ní ojú ọ̀nà gbogbo ìgangan nǹkan kan bẹ́ẹ̀ tó ń ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n wá rí báàjì àyà ẹ̀ nígbà tí wọ́n wá approach ẹ̀ báàjì tó wà láyé ẹ̀ orúkọ Yorùbá ló wà ń bẹ̀ àwọn wá kọjá lọ sọ́dọ̀ ẹ̀ pé ó tiẹ̀ dá pé èyí tẹ́ tún jọmọ Yorùbá tẹ́ wà nínú iṣẹ́ ológun báyìí nǹkan kan bẹ́ẹ̀ yẹn báwo lẹ ṣe rí báyìí kó dẹ̀ dá wọn lóhùn wọ́n ní kó fèsì ó gbọ́n táwọn wí ni àbí ṣé gbogbo tó ń lọ ìkò yẹ́yìn ni ló bá di pé kó sọ àwọn èdè wọn yẹn pé òun ò gbọ́ tó ń sọ ṣé ti rárú ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ tí wọ́n tún dá báyìí wọ́n ti gbaṣọ lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa tán àwọn ẹlòmíì tẹ́ máa rò wípé ọlọ́pàá Yorùbá ni wọ́n sójà Yorùbá ni wọ́n báàjì àyà wọn ní Yorùbá àwọn gógó kì í ṣe Yorùbá kẹ́ ẹ má lérò pé bóyá ẹ ní àwọn kan tẹ́ fẹ́ lọ fẹjọ́ sùn ẹ ní àwọn kan tẹ́ fẹ́ bá discuss níjọba mọ́ kò sí ìjọba kò sí òfin ní orílẹ̀-èdè Nàìjíríà mọ́ everything ẹ mọ̀ pé mo ṣe ṣọ̀kan lánàá mo ní ó ti fail state láwà ó ti break down ó ti collapse ohun tó mú Buhari kó máa sọ wípé òun máa treat àwọn citizen tó fẹ́ dáàbò bọ́ra wọn ní language tán understand tó dẹ̀ díjọ́ kejì tí wọ́n lọ ń pààyàn àti press release látọ̀dọ̀ ìjọba ò condemn activities wọn gómìnà ò condemn ẹ ti mọ̀ wípé ó lọ́wọ́ nú ẹ̀yin èèyàn share program yìí bẹ́ẹ̀ ṣe ń wò ní bíbá ẹ bá wa ẹ̀yin èèyàn tẹ́ wà ní YouTube ẹ máa bá wa share ẹ máa bá wa like gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe ẹ máa bá wa subscribe ọmọ borí owó bàbá ẹ bá mi gbé fọ́nrán ibi tí bàbá wa ti ń kọ tán ti ń gbéra wọn síta ẹ bá mi gbé fọ́nrán yẹn síta ní kíákíá ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yìí o. mo fẹ́ gbé gbẹ̀gbẹ̀ yìí mo fẹ́ gbé sọ̀rọ̀ sílẹ̀ báyìí mo fẹ́ gbé fún bàbá wa architect Akínọlá George àwọn ní secretary general ìlànà ọmọ Yorùbá fún gbogbo àgbáyé àwọn tó bá wà ní rálì ní Ìbàdàn wọ́n á mọ̀ wọ́n àwọn tó wà lóṣogbo wọ́n á mọ̀ wọ́n àwọn tó wà lóògùn wọ́n á mọ̀ wọ́n àwọn tó wà lóògùn wọ́n á
mọ̀ wọ́n lè tún ti wà níkàlẹ̀ wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ṣé ẹ ṣe tó láti bá wa wá. Ẹ̀jọ̀ ló bá yọ̀rọ̀ sí o àwọn ìsàkìtì jẹ́rẹ̀ rẹ̀ ṣé ẹ ṣe tó Yorùbá nation. Yorùbá nation. Yorùbá nation. Nàìjíríà lélẹ̀ o. Ilé ló lọ tààrà. Nàìjíríà lélẹ̀ o. Ilé ló lọ tààrà. Oríwo nìyẹn, orúkọ máa ń kọ fún òkú. Òkú ní Nàìjíríà lápẹ̀lú lọ. Bàbá Jọjà kí ọlá àjọ ọjà wọn lọ Àwọn lọ sí sẹ́kítì náírà ìlànà ọmọ Oòduà. ilẹ̀ Olúwa, ilẹ̀ Yorùbá, ilẹ̀ ìlérí. Ilẹ̀ ìlérí wá jẹ́ Odùduwà Yorùbá. Ọ̀dọ́ wa ò ní kọ́ o. Bàbá kan ló máa wá bá yín bí. ṣe rí bàbá wa jọ lájọ ẹ̀yin èèyàn ní máa bá mi sọ ṣé kéré ọdẹ la sọ fún ọ̀rọ̀ yẹn ni àbí adéfálà. Wọ́n fi lé wa pé ìyà ń jẹ wá ní Nàìjíríà tí ò bá yé ìyà ń jẹ wá wọ́n ti Nàìjíríà. ló máa sanwó síbì kó lè Bàbá ti yẹn sanwó wọ́n sí pè wọ́n ní báyìí. Ẹ bá wa ṣe, ẹ bá wa ṣe. Bánjí Akíntóyè Jọ́sẹ̀ 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 àwọn bàbá kan kò fi wá ṣeré. Bàbá yẹn káṣí mẹ́rin lọ. Káṣí mẹ́rin lọ. Èmi ọmọ nígbà wo ni káṣí mẹ́rin lọ. Ẹ ṣe ẹ bá láìkí ẹ bá ṣe ẹ. Ẹ wo ilé kan sọ fún o. Ìgbà tó wà máa gbàgbà máa fún. Ìgbà tó wà máa gbàgbà máa fún. Tó bá wù Nàìjíríà kó pé. Tó bá wù Nàìjíríà kó ṣubú. Ẹ bá mi kọ́ ọ̀sẹ̀ ẹ ṣe bàbá mi. Ṣùgbọ́n lè bá ń lọ. Àwọn èèyàn ń lóògùn ọdẹ o. Ẹ ṣe iṣẹ́ ti bá mi stop ẹ̀ bẹ́ẹ̀. Tọ́ bàbá mi lórí ọ̀rọ̀ bó ṣe ń lọ nílẹ̀ Yorùbá náà ni nígbà tí mo rí yín nínú rálì yẹn ẹ̀yin èèyàn wa tẹ̀ ń wò wá ó ní nǹkan ibi tá à ń bá ọ̀rọ̀ yìí bọ̀ mo rí yín nínú rálì yẹn pẹ̀lú aṣọ funfun àti gbé fìlà yín yẹn ó mi ìmọ̀bi tó gùn dé ṣá torí wọn jẹ́ ká rí bóyá apò ọdẹ wà ní ìsàlẹ̀ bẹ́ẹ̀ mo wá wò pé irú bàbá wo bàbá àwọn kan lára àwọn bàbá wa yìí ṣé adífálà àbí bàbá ẹ̀ ti dífá rí ni àbí wọ́n ti ṣẹlẹ́rìí ìpín rí ni àbí wọ́n ti jagun kinní kan rí ni báwo kí ló tiẹ̀ sún yín gan torí mo mọ̀ pé gbogbo nǹkan yín lógun ni ẹ ṣáà máa sọ wípé tẹ́ bá ń báyàn sọ̀rọ̀ báyìí ọkàn yín á dẹ̀ balẹ̀ pé ẹ mọ̀ nǹkan tẹ́ ń sọ ó dẹ̀ yé yín dáadáa ẹ kàn jí wọnú agitation bẹ́ẹ̀ mi ṣe máa ẹ kàn jí wọ kí ló sún yín dé gbogbo ohun tẹ́ fi tó fi di pé kẹ́ máa kó sí gbérí ọdẹ kẹ́ máa kó sí gbogbo ẹ̀ kẹ́ ṣáà máa sọ wípé à ń lọ ní o a máa wọn bí wọn dá a máa clear wọn ibo lẹ ti ń bà bọ̀ gangan àti pé kí ló fa àwọn rallies yìí. ẹ ṣe gan ni ṣe mọ̀ pé wọ́n máa ń sọ pé Ọlọ́run wa tá à ń sìn wọ́n ní ògbénu oúnjẹ aṣọlá ògbénu èèyàn fọhùn ṣẹ́ẹ̀rí tí bá gbẹ́yìn náà bá sọ fún yín pé ìdí ẹ̀ tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe lélẹ̀ èmi ò mọ̀ mi ò sọ fún yín pé mo mọ̀ tán ṣé mọ̀ pé wọ́n máa ń sọ pé
ọ̀rọ̀ yẹn ó ti kàn mí lárùn láti 1996 tí mo rí pé ó tó gẹ́ àgbọ́dọ̀ gba gbogbo kínní mọ́. Nígbà yẹn ni bàbá wọn jọlá olóògbé bàbá wọn jọlá tán sọ fún wa pé àwọn ni mo lè sọ pé wọ́n jẹ́ bàbá fún mi lórí struggle. Tán jẹ́ kọ́rọ̀ yẹn yé mi pé Nàìjíríà ò níbì kankan lọ tó bá jẹ́ development, Nàìjíríà ìsàlẹ̀ ló ń lọ. Pé tá a bá wò àwọn Fúlàní wọn ò contribute anything to the table but they want to pack everything. Kán jẹ gbogbo ẹ̀rùn ìran wọn nǹkan tó ń ṣe nìyẹn. They don't build, they destroy. So láti ìgbà yẹn ni mo lè sọ pé bóyá èèyàn ní anointing fún irú nǹkan báyìí. By the year 2014 tá a dá movement for Oòduà Republic ẹgbẹ́ mi nígbà yẹn mo ti mọ̀ pé somebody must bite the bullet. 2014 kí lẹ rí? Ẹni 2014. Yes, péyàn kan gbọ́dọ̀ bẹ́ẹ̀ káàtì yẹn a gbọ́dọ̀ so nǹkan kan mọ́ di so that èèyàn kan gbọ́dọ̀ ṣe nǹkan kan tó yẹ kó máa yàtọ̀. So ẹni ẹgbẹ́ kan ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni 24. Kí ló ń ẹgbẹ́ yẹn pè ní movement for Oòduà Republic nígbà ìlà dálẹ̀. A dẹ̀ nípinnu pé a máa jáde síta lọ́nà àrà. So nígbà tá a máa jáde a ti darapọ̀ mọ́ ẹgbẹ́ Mofore yẹn a wà lọ́tọ̀ a wá darapọ̀ gbogbo ẹgbẹ́ wa kóra wọn papọ̀ sínú ẹgbẹ́ kan tó ń pè ní Yolicon. Ẹ máa gbúrò yìí Yolicon báyẹn Yolicon yẹn èmi ni spokesperson èmi ni mo sọ̀rọ̀ síta èmi ni agbẹnusọ. So àtìgbà yẹn láti decide pé a gbọ́dọ̀ jáde bó bá nǹkan kíkan tí bá a là yíyẹ ni o kíkú ni a gbọ́dọ̀ jáde ká lè yọ Yorùbá kúrò ní ìgbèkùn yìí because Yorùbá wà living in self-denial in denial pé gbogbo kí ni yóò ṣẹlẹ̀. Bí àwọn Fúlàní ò ní ìpinnu láti borí wa báyìí pé wọn ò ní èrò láti máa pa wá báyìí pé Nàìjíríà ó sì ṣe dára tó nígbà ìlà gbé kínní ẹ̀ jáde ní 2017 tàbí sọ pé too late for restructuring, too late for resource control, too late for sovereign national conference. That what we want is Oòduà Republic. Àwọn èèyàn ní pé kí n máa sá kúrò ń lù wọ́n máa mú ẹ wọ́n máa ṣe kí nìkan wo bàbá mi kú at the age of 55 I will not die but live. I'm over 55 presently so ikú ò kì í ṣàjèjì sí mi mọ́ but something must be done. You either live for something or you die for nothing. You either live for something or you die for nothing. And I will not be found to be sitting on the fence. Mi ní jókòó sórí agbede méjì. Ẹni tó bá jókòó sórí agbede méjì, òkò tó bá ń sọ láti ọ̀tún láti òsì, òun ló máa pa ẹni yẹn. So you must stand up for something or you either stand up for something or fall for everything. So you must stand up for something. I decided to take a stand. Òun lè rí lẹ́yìn. So gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí bí declaration tá a ṣe bí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ síta àti conviction tá a ní à ń láti lọ study Yorùbá history. A lọ study Nigerian history. A lọ study African history, world history. Gbogbo ibi tó ti ṣe ìjàngbara gbogbo láti tọpinpin. So tá a bá ń sọ̀rọ̀ tá à ń sọ. Answer with the conviction of history ni answer with the conviction of knowledge ni torí pé gbogbo ẹ̀ ó yé wa àwọn ibi tó máa já sí. Because the spirit that lives in me ó ń gbé inú ohun tí Aṣọlá ni ó ń gbé inú èèyàn fún it's not me alone tó ń sọ̀rọ̀ ni mo ṣe máa ń sọ tí gbogbo yé gbogbo Yorùbá pé à ń lọ ni kí n gbogbo àmọ́ orí kàánú ìwé kan àbí mo rí níbì kan. Is the inspiration of the spirit that tells me it is time. Nǹkan tá a sọ ní 2017 tó sọ pé ẹni wá ń rùn wọ́n ti rí sí pé àwa gangan ní amọ̀nà. Ọlọ́dẹ wa gbé bàbá wa kọ jáde Professor Banji Akintoye tó yẹ pé ọ̀rọ̀ yẹn ó yé wọn yékéyéké. Àwa darapọ̀ pẹ̀lú wọn a form Yorùbá World Congress. Yorùbá World Congress yẹn láti ìdórúkọ ẹ̀ sí ìlànà ọmọ Oòduà tọ́lọ́dẹ̀ gbé mi jáde as the general secretary.
so bí bàbá ṣe ń fọ wọ́n yẹn ń fọhùn lọ́tún làwa náà ń gbé wọn gbárùkù tí wọ́n látàbẹ́ tá à ń ṣe gbogbo iṣẹ́ fún wọn lábẹ́ kí ohùn wọn máa jáde ṣáà pé bàbá ti dàgbà ṣùgbọ́n orí wọn pé bí alájọṣọmọlú wọ́n yìí ní ìdí àwa kéékèèké báyìí relatively nípa máa ṣe àwọn iṣẹ́ yẹn lábẹ́ so nǹkan tó fa gbogbo yẹn nìyẹn o nípa aṣọ ọdẹ tẹ́ rí ẹ mọ̀ pé aṣọ yẹn ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ni ìkíní aṣọ jagunjagun ni o aṣọ ọlọ́dẹ ni o ọdẹ ìlú àwọn tó máa ń jà fún tó máa ń protect ìlú tọ́dẹ bá ń lọ oko àyùrú aṣọ tó máa ń wọ̀ ní orí fìlà tó máa ń dín nìyẹn ṣùgbọ́n ẹni pé eléyìí funfun ni bó ṣe jẹ́ funfun yẹn ìtumọ̀ ni pé peace la bá wá àwa láti jà àwa láti pààyàn àgbébọn ṣùgbọ́n ẹ̀tọ́ wa tá à ń jà fún yẹn òun la máa jà fún títí a dẹ̀ máa gbà á so funfun yẹn funfun ọmọlúàbí ni ṣùgbọ́n lábẹ́ à ń sọ fún ọ pé kì í ṣe pé àmọ́ bó ṣe ń lọ ó jẹ́ bẹ́ẹ̀ ìyá mi. ẹ ṣeun kẹ́ tó lọ lórí tọ́pìkì tí ìparí abala kan tí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ lé lórí nígbà tí a ti wá gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ ti jáde ní Èkìtì èmi tí ẹ kọ́kọ́ mú kọ́kọ́ rìn pé ṣé ọmọ Èkìtì ní bàbá wa Bánjí Akíntóyè Èkìtì ní bàbá wa sẹ́kẹ́tìrì náà gbogbo ń ṣe wá dé mo ṣẹ̀ wá ń gbọ́ pé bàbá ìṣèkùn ní ọmọ Yorùbá tiẹ̀ ti di gbogbo ọmọ Èkìtì báyìí torí bàbá Bánjí ló ti bí gbogbo wa ó ti wá dọmọ Èkìtì àtèkìtì àtọ̀ṣun àtòǹdó àtògùn ìkọ̀kan náà ni wá ṣùgbọ́n lórí ọ̀rọ̀ bí rálì yìí báwo ni ṣé torí àwọn kan sọ wípé rálì kọ́ la need rálì kò ṣe pàtàkì ogun ti dé o ogun ẹ mọ̀ pé èmi dẹ̀ ń rí i pé púpọ̀ nínú àwọn èèyàn wa gan wọn mọ tó ń lọ adúpẹ́ rálì yìí o tó jẹ́ pé ó tiẹ̀ wàá tú ọ̀pọ̀lọpọ̀ síta gan báwo lẹ̀yin ṣe rí rálì àti àwọn tó ń sọ wípé rálì kọ́ la need torí àwọn kan ti sọ pé rálì kọ́ la need báyìí ṣe kíní ṣáàṣì máa ṣe rálì lọ ni ìbéèrè kejì ni ṣùgbọ́n ìbéèrè àkọ́kọ́ ni pé kí ni rálì yẹn báwo kí ló sún torí ìwádìí tí mo ṣe ni wípé ẹ jẹ́ ògúnná gbòǹgbò nínú àwọn rálì gbogbo rálì tí wọ́n ti ń ṣe bó tiẹ̀ jẹ́ wípé lóòótọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ló dá sí tí wọ́n dìde tán ṣe gbogbo ẹ̀ báwo ni ipa yín nínú rálì yìí báwo ni ọ̀rọ̀ rálì gangan ṣe jẹ́ ṣé rálì yìí ṣe lé kí ni àwọn àṣeyọrí tẹ́ rò pé ó ti ṣe lórí ìjàngbara yìí àti pé gan ṣé à ń tẹ̀síwájú nínú rálì ní kí ni rálì yìí máa kó bí a bá dẹ̀ ń tẹ̀síwájú ṣé ó ní strategy mi ta fẹ́ gbà torí wọ́n lógun ti wọlé àbí ogun ni à ń dojúkọ báyìí kò sí rálì mọ́ ní tí mo fẹ́ kẹ́ yanjú nìyẹn. ẹ ṣé gan ọmọọba Adéjọkẹ́ mo dúpẹ́ lọ́wọ́ yín ṣe rí ọ̀rọ̀ rálì awareness campaign ni àfi táwọn èèyàn jí ni ṣùgbọ́n èyí nìkan la ti ń ṣe rálì nígbà tí a gbé Àmọ̀tẹ́kùn jáde àpẹẹlẹ àwọn tó ń jọ ìtajọṣe Àmọ̀tẹ́kùn tá gbé Àmọ̀tẹ́kùn jáde tí federal government sọ pé no it is illegal it is this it is that àwa ìlànà ọmọ Oòduà tá à ń jẹ Yorùbá World Congress nígbà yẹn àwa la gbé rálì jáde tá a fi defend Àmọ̀tẹ́kùn tá a sọ pé kò síbi tá à ń lọ tá a lọ sórí television stations tá a defend ẹ tá a lọ sórí títì orí street I was in charge of the Lagos rally nígbà yẹn gbogbo rally sí káàkiri gbogbo ilẹ̀ Yorùbá yìí so èyí kọ́ la ti ń ṣe rally ṣùgbọ́n àwọn rallies eré tá à ń ṣe yìí tá a fi ṣe Yorùbá nation yìí báwo ló ṣe jẹ́ gangan. bẹ́ẹ̀ ni ìyẹn bẹ̀rẹ̀ àwa la plan yẹn láti Ìbàdàn a dẹ̀ ti sọ fún gbogbo àwọn èèyàn wa tẹ́ bá wà ní various places kan coordinate pẹ̀lú ìlànà ọmọ Oòduà láti jẹ́ the local coordinators of the rallies ẹ má gbàgbé pé ìlànà ọmọ Oòduà ní state coordinators all over the whole places àwọn state coordinators yẹn náà ń liaise pẹ̀lú àwọn èèyàn tó bá yẹ pé wọ́n ní wherewithal láti ṣe àwọn rallies yẹn so the secretariat of ìlànà ọmọ Oòduà tọ́lọ́run fi mi ṣe olórí ẹ̀ secretariat yẹn àwa là ń coordinate àwa là ń organize logistics àwa là ń kó àwọn èèyàn jọ àwa là ń fi owó kéékèèké tá a bá ní ránṣẹ́ sáwọn various states and local communities kan lè fi wá sí bẹ́ẹ̀ni rally yẹn a bẹ̀rẹ̀ pẹ̀lú Ìbàdàn nígbà tá a ṣe Ìbàdàn rally wọ́n ní pé
ọlọ́pàá ti kún bẹ́ẹ̀ o wọ́n ti kó amọ̀bẹ̀ kù síbẹ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ o ìgbà tá a máa débẹ̀ torí mo máa fọ wẹ́wẹ́wẹ́ fún yín kó lè yé gbogbo àwọn èèyàn wa tó ń wò wá bí ọ̀rọ̀ rally ṣe jẹ́ à ń láti lọ bá àwọn ọlọ́pàá yẹn torí wàyà àwọn èèyàn wọn ń já gbogbo wọn ò bọ́ síbi tá a ti fẹ́ ṣe rally yẹn wọ́n wà káàkiri a lọ bá ọ̀gá àwọn ọlọ́pàá yẹn tẹ́ bá rí ìbọn tó kó dání tẹ́ bá rí iye èrò ọlọ́pàá tó kó dání tẹ́ bá rí amọ̀dé ipò káàkiri gbogbo màkóhọ̀ yẹn lọ́sọ̀rọ̀ àmì a dẹ̀ ti sọ wọn pé màkóhọ̀ yẹn láti fẹ́ ṣe rally àfibò torí ilẹ̀ wa ni a lè kúrò lórí ilẹ̀ wa ká máa tanra wa jẹ àtọ́ra wa a lè sọ pé àwa la ní ilẹ̀ wa kò jẹ́sẹ́ tó máa lé wa kúrò bẹ́ẹ̀ ilé bàbá wa Olúbàdàn of Ìbàdàn ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ màkóhọ̀ ẹ wá ní kálárìn àwa lọ bá àwọn ọlọ́pàá yẹn ẹ wò a fẹ́ ṣe rally o ibi ìwà ìlàjẹ̀ tó fẹ́ ṣe rally yẹn o wọ́n ní pé a ní permission ní permission ó ṣe jẹ́ a ní the permission láti rìn lórí ilẹ̀ wa and ẹ̀yin fúnra yín ẹ máa protect wa ni wọ́n ní kí àwọn ọ̀fẹ́ gíjàgídíjàgbọ̀n wọlé iṣẹ́ tí yín nìyẹn kẹ́ protect wa torí we are for peace so ẹ gbọ́dọ̀ dúró àmàṣẹ́rá nìyẹn bí báyìí ẹ fẹ́ ẹ̀kọ́ àmàṣẹ́rá nìyẹn bí báyìí ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ bí pé ẹ̀rù tó ń bà yín pé bóyá àwọn ọmọ jàgídíjàgbọ̀n wọ́n lè hijack ẹ̀ ok ẹ̀yin náà protect wa ọlọ́pàá yẹn ó wá di pé jẹbẹtẹ bímọ lé lọ́wọ́ kò mọ nǹkan tó máa ṣe wọ́n mo ní òkè tó bá ń bá ẹ lẹ́rù à á ṣe láàrin yín bí báyìí èmi àtàwọn leaders àjọ lọ pé à á ṣe láàrin yín bí báyìí wọ́n ní kò lè tó yẹn pé òkè tí ó bá ti ní sí wàhálà ṣàṣe bẹ́yìn ẹ ṣe ibi tẹ́ ti fẹ́ ṣe báyìí bẹ̀rẹ̀ láti Ìbàdàn ni o ẹ wo kò tó ṣẹ́jú mẹ́wàá gbogbo bẹ̀rẹ̀ ti kún bámú táwọn èèyàn ti rí pé ó ṣeé ṣe a máa ṣe wọ́n ṣe bẹ̀rẹ̀ sí yá nìyẹn ṣe mọ̀ pé dídi òru ọjọ́ yẹn làwọn èèyàn wá ń káàkiri ti jó tayọ̀ táwọn obìnrin Oòduà àgbáyé táwọn náà jáde àwọn ẹgbẹ́ tó jẹ́ pé wọ́n ṣe inner planning fún gbogbo kínní pẹ̀lú ìlànà ọmọ Oòduà àwọn ni ẹgbẹ́ kan wọ́n ń pè ní Yorùbá Nation Global kì í ṣe Yorùbá Nation Global Directorate o àwọn yẹn kọ́ Yorùbá Nation Global under àwọn yẹn bá ìlànà ṣiṣẹ́ ni àwọn yẹn under Àbáyọ̀mí Àṣàyè ni it's a very strong organization and they worked tirelessly with us to make it happen. Nígbà tá a máa gbéra tó di Abẹ́òkúta àwọn ẹgbẹ́ kan wọ́n pè ní Yorùbá ni wá kóòtù òjire under Ìyálóde Tókù àwọn náà ṣe home planning fún wa ní Ogun State pẹ̀lú ìlànà ọmọ Oòduà so ìlànà ọmọ Oòduà tó organize logistics the movement of people equipment and materials gbogbo yẹn náà la tún ṣe fún wọn a tún mobilize àwọn èèyàn káàkiri kan tún wá a tún organize rally yẹn ṣe rí rally yẹn the most difficult thing ni láti dúró sórí podium o torí láti dúró sórí podium yẹn gbọ́dọ̀ you must be sure what you are doing what you are saying and ẹ̀mí gbọ́dọ̀ dé torí ẹni tó bá fẹ́ ta àgbọ̀n ẹni tó fẹ́ ta fà ẹ̀yin náà máa target ṣùgbọ́n ẹ̀rù bà wá ẹ̀rù bodò ẹni tó máa kọ́ lodò ni kó máa bẹ̀rù àti wẹ̀ tó bá ti lè wẹ̀ ẹ̀rù bà wá adẹ̀ṣe rálì Abẹ́òkúta yẹn ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ rálì Abẹ́òkúta wọ́n ti kọ́kọ́ àwọn ọlọ́pàá ti kó mọ́kànlá náà ọmọ wa so by the time that ma fi débẹ̀ ní 9:30 wọ́n ti arrest 11 of our participants àwọn ọmọ wa bíi mọ́kànlá náà ti kó gbogbo àwọn èèyàn ti sá wọn ti kọ́ gbogbo àwọn ní kí ló ṣẹlẹ̀ nígbà tí ta débẹ̀ báyìí débẹ̀ bá àwọn èèyàn ní pé wọ́n máa arrest yìí o àwọn èèyàn ni wọ́n ti kó wọn torí nígbà yẹn mo ti change sí aṣọ tá a wọ̀ lábẹ́òkúta aṣọ yẹn àdìrẹ la fi cover white tá a wọ̀ ní wọ́n sọ pé wọ́n máa kí ni wọ́n máa gbé wa fún kí ló fẹ́ ṣẹlẹ̀ ṣé. gbogbo rally yẹn ni ẹ̀ ń present ń bẹ̀ káàkiri. àwa la organize wọn ni gbogbo ẹ̀ pátápátá pẹ̀lú àwọn tí mò ń dárúkọ ẹ̀ tó ń jẹ́ local content. òun ni mo ṣe ń dárúkọ wọn bá ṣe ń lọ yẹn
ẹ mọ̀ pé mo dárúkọ Àbáyọ̀mí Àbáyé ní Ọ̀yọ́ state, mo dárúkọ Ìyálóje Títí ní Ògùn state ní Abẹ́òkúta, bàbá dòṣogbo náà màá tún dárúkọ àwọn èèyàn náà. So nígbà tá a dẹ̀ mo wá múra èmi àtàwọn leaders a lọ bá ọ̀gá ọlọ́pàá, mo bèèrè lọ́wọ́ ọlọ́pàá yẹn, mo ní ọ̀gá yín dàbí, wọ́n ní ọ̀gá wọn nìyẹn, a bá lọ bá ọ̀gá ọlọ́pàá. Ẹ jọ̀ọ́ wọ́n ní arrest àwọn èèyàn wa, èmi ni leader of this rally tá a fẹ́ ṣe ń bí báyìí, so tẹ́ bá fẹ́ gbé mi bẹ́ẹ̀ tó máa gbé mi. Ọ̀gá ọlọ́pàá yẹn ó kọjú mọ́lẹ̀ báyìí. ẹ̀yin ò ṣáájú sápamọ́ tó bó ṣe yẹ kó lórí ṣe nìyẹn. Ká bá sápamọ́ kò ní ṣe é ṣe ní ojú tí Yorùbá nìyẹn, ojú tí Yorùbá nìyẹn, àwa la nílẹ̀, a gbọ́dọ̀ ṣe ìṣe ọmọ onílẹ̀. So mo dẹ̀ sọ fún mo ní ẹ̀wò torí iwájú Palace Aláké ló wà níjọ́ yẹn, mo ní Aláké Palace lélẹ́yìí, ọ̀gá ọlọ́pàá a fẹ́ wá kí bàbá wa, a dẹ̀ fẹ́ sọ pé a ṣe Nàìjíríà mọ́, ṣùgbọ́n a sọ léle pẹ̀lú ìrọ̀rùn ni, a dẹ̀ ń sọ fún gbogbo yín. Bí mo dẹ̀ ṣe ń wò yín gan ọmọ Yorùbá ní ẹjọ́, orúkọ tèmi ni Ọpẹ́olúwa George Akínọlá, I'm an architect, a fellow of the Nigerian Institute of Architects. Èmi dẹ̀ ni leader rally, ẹjọ́ kí lórúkọ tí ó wá dárúkọ ẹ̀ fún mi. Ṣé ọlọ́pàá yẹn lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan torí ọmọ Yorùbá gidi ni. Bó ṣe rí wa báyìí tó rí pé àwọn tá a dúró yà kì í ṣe jàgídíjà, kì í ṣe nonsensical people, ló wá ní pé ẹ má bínú torí mo rí pé orúkọ yìí ibu ìlú bolẹ̀ tí wá gbogbo ńlẹ̀ Yorùbá, ó ní ọmọ Ọ̀ràngún ọ̀fìlà, ọmọ Ìlá-Ọ̀ràngún lòun, mo ní ọmọ Ìlá-Ọ̀ràngún, ìkan ní àwọn àkọ́bí Oòduà nìyẹn. So wá kí ló wá ó ní Oòduà ṣe kí náà, mo ní ní ẹ̀tọ́ láti dá wa dúró fún nǹkan tá a fẹ́ ṣe. Ó ní ẹ̀rí yẹn sọ náà, a ní gbogbo nǹkan tá à ń ṣe àdéhùn ṣe torí tiyín náà ni. Ó wá ní ẹ̀hún ní kẹ́ má ṣe rálì, ṣùgbọ́n ẹ má dúró sójú kan. À ń bẹ ẹ̀yin èèyàn wa lé ní a mọ̀ pé ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ká lè ru àwọn tí wọ́n ti dojúkọ tí wọ́n ti là kọjá díẹ̀díẹ̀ ní ṣókíṣókí ni bàbá wa ṣe ń sọ̀rọ̀, kẹ́ ẹ lè mọ̀ wípé adìẹ ńlá gùn ìyá ara ẹ̀ ni ò jẹ́ kárí. Ẹ ṣeun bàbá. Bẹ́ẹ̀ni, ops language irunus kò jẹ́ ká mú. Okay, so ká sọ pápá pàṣá. Àwọn ìwọ wa ti mímú ibà ọ̀gá ọlọ́pàá yẹn sọ̀rọ̀ ní kọmíṣánná yìí, mo bá sọ̀rọ̀, ó ní àwọn èèyàn wa tó ti kún bíbá ìbáwọ̀ lẹ́yìn fẹ́ ṣe, ó ní wọ́n á release wọn pé ká má wọlé, ṣe ẹ̀rí Ọlọ́run kan gbà fún wa jọ yìí, ó ní wọ́n á release wọn pé kó tó dìrọ̀ lẹ́kẹ́ tó ṣe tán, pé ṣùgbọ́n ẹ má dúró sójú kan, ẹ má káàkiri gbogbo Abẹ́òkúta ni o, pé wọ́n á release wọn. Wọ́n di fara wọ́n ti release gbogbo wọn fún wa, ìyẹn bẹ́ẹ̀ l'Abẹ́òkúta. Nígbà tá a máa dóṣogbo, ẹgbẹ́ kan tó ń pè ní Oòduà United Front under Babatunde Lawal ló coordinate pẹ̀lú àwọn ìlànà ọmọ Oòduà tó wà ní. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ pátápátá la kí o, gbogbo ẹ̀yin ẹgbẹ́ la kí, a sì máa kí gbogbo yín. Ẹ ṣeun bàbá. Bẹ́ẹ̀ni, so no coordinate pẹ̀lú àwọn ìlànà ọmọ Oòduà coordinators tó wà ní Ọ̀ṣun state. Bọ́n ṣe bá wa coordinate ní Ògùn state, báwọn ìlànà coordinators náà ṣe coordinate ní Ògùn state pẹ̀lú àwọn ìyálòdè. So gbogbo àwọn yẹn náà àtúnṣe the same thing tá a ṣe. Òṣogbo rally yẹn ṣé wọn bí àwọn aṣẹ́ṣẹ́ àwọn rally ṣe lọ́dún ṣe pọ̀ sí. Àwọn ọlọ́pàá yẹn ti gbọ́rọ̀ yín wa ká tó dé Òṣogbo. So ọlọ́pàá tó wà lóṣogbo á tó 5 times sí Ìbàdàn. Wọ́n tó lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́. Àmọ̀tẹ́kùn civil defence gbogbo wọn àtàwọn sójà lẹ́gbẹ̀ẹ́. Bá a ṣe wọ ibi tá a ti fẹ́ ṣe rally àwa ti bẹ̀rẹ̀ látàfẹ́ bridge tá a fi máa wọ Òṣogbo yẹn. Bá a ṣe gbé rally yẹn wọnú ibi tán wà nìyẹn. Wọ́n yọ wá lẹ́nu, àwa náà yọ wọ́n lẹ́nu. So the first rally tí olóyè Sunday Igboho máa bá wa attend nìyẹn. Tí Òṣogbo yẹn, and it was fantastic. Àdẹ̀ṣe rally wa tán, àdẹ̀ra kúrò ń bẹ̀ jẹ́jẹ́ oníkálukú dẹ̀ lọ, bàdẹ̀ ṣe kúrò ń bẹ̀ báyìí, òjò bẹ̀rẹ̀. Blessing ló jẹ́ bẹ́ẹ̀ ọ̀yá mi. Bẹ́ẹ̀ni, àṣẹ ni. Báyìí tún
lẹ́yìn ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ kan àbọ̀sẹ̀ méjì báyìí fèsì Àkúrẹ́ nìyẹn ṣé wọn pé Àkúrẹ́ Akérédolú ti sọ̀rọ̀ lẹ̀ pé ẹ̀yin Yorùbá agitators ẹ má wá sí Ondo state òun o pé òun wẹ́tọ̀ ní so nígbà tá à ń lọ bẹ̀yẹn àwa náà ti múra fún pé àní wá síbẹ̀ yẹn tó jẹ́ ilẹ̀ Yorùbá we must be there by the time that I dé bẹ̀ rally yẹn was arguably the largest. So ó ṣó pé àwọn èèyàn nǹkan tó ń fẹ́ gidi lélẹ́yìí. Àwa gbọ́ fíntífíntí sí wa létí pé ó dàbí wọ́n ti go arrest àwọn ọmọ wa bá a ṣe kàn lu police station yẹn nìyẹn o. Àwọn ọmọ wa ti fẹ́ máa da gbogbo no àti jàgídíjàgbọ́. I want to see the officer in charge here. Wọ́n á mú area commander yẹn wá bá wa ó wá bá wa tọ̀wọ̀tọ̀wọ̀ ní òṣèré gbogbo àwọn ọlọ́pàá yìí ẹ má yẹ ká bú wọn o torí instruction tó ń fún wọn láti Àbújá gbogbo wọn ló support wa gbogbo wọn ló support wa ọ̀gá ọlọ́pàá yìí wá sọ pé ẹyẹ jọ kó báyìíjà àṣẹ kankan wọ́n ní pé kẹ́ máa pé káwa stand down pé kí gbogbo yín máa ṣe nǹkan tẹ̀ ń ṣe lọ so far tẹ̀ bá ti sí break down fún àwọn ọ̀dà so wọ́n ní pé tẹ̀ bá dẹ̀ ṣọ́ pé wọ́n tó bá ń pẹ́ ẹ̀ ń doubt pé àwọn arrest àwọn ọmọ yìí ẹ wọ́n àbọ̀ ní sẹ́ẹ̀lì wa wọ́n ṣe mú wa wọ gbogbo ní sẹ́ẹ̀sì wọn nìyẹn tá a bá yàn bẹ́ẹ̀ tó jára wa tó bá yẹ jáde nìyẹn láwa fi dé tèkìtì tẹ́ ti rí aṣọ ìjálá ọlọ́dẹ bẹ́ẹ̀ ni so Èkìtì yẹn is just recent how the ìlú ṣẹ̀ṣẹ̀lẹ̀ so gbogbo yẹn náà lẹ mọ̀ bí yẹn náà ṣe lọ nìyẹn ẹ má gbàgbé mi ò kí n ṣe ọmọ Èkìtì o ọmọ Ondo ni mí o Ondo town in Ondo state ṣùgbọ́n Èkìtì Adó Èkìtì Christ Adó Èkìtì ni mo lọ school tí Fáyẹmí lọ Fáyẹmí of governor of Èkìtì school tí bàbá wa Akíntóyè lọ school tí governor of Ogun state Dàpọ̀ Abíọ́dún tó lọ school kan náà gbogbo àjọ lọ. So ó jẹ́ bẹ́ẹ̀ ìyá mi àbọ̀ mi rèé lórí rally. Ẹ ṣeun ẹ káàbọ̀ ẹ bá mi jù love and like fún bàbá pé wọ́n kú iṣẹ́ takuntakun tí wọ́n ṣe torí wọ́n ní abiyamọ tòótọ́ ó máa ràdòbò ọmọ ẹ̀ ni àtọjọ́ ìgbádùn o àtọjọ́ ewu o ẹ rí i pé abiyamọ tòótọ́ kì í já lẹ́yìn ọmọ ní sọ wípé irú bàbá wa pé bàbá wa ti dàgbà bàbá wa Bánjí wọn lè máa káàkiri ṣùgbọ́n pé wọ́n tiẹ̀ ní wọ́n tún bí ọmọ kan sílẹ̀ tó jẹ́ pé ó ń ṣojú wọn káàkiri tó ń dẹ̀ ṣojú tí wọ́n ṣẹ̀yìn tí ò ń ṣe pé àwọn tó máa jẹ àti láwọn commandos wọ́n máa command ni wọ́n fẹ́ jẹ oyè láì gbépá láì gbẹ́sẹ̀ ẹ má bínú o ẹ mọ̀ pé pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ ńgbà míì ó máa tabalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ jẹ oyè ẹ rí i pé ẹ gbúrò bàbá yìí ẹ gbórúkọ wọn káàkiri kán máa flaunt ẹ káàkiri ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ gbé oyè kárí o ṣùgbọ́n tó jẹ́ pé wọn fẹ́ tiẹ̀ tún kankan wọn fẹ́ gbé pẹ́ẹ́lí wọn fẹ́ gbé àwọn ò ṣe bẹ́ẹ̀ wọn dẹ̀ wá pò wọn orúkọ ìgbà tí mo bẹ̀rẹ̀ tí ń gbọ́ oríṣiríṣi gan pé rally akànṣá ń gbáriwo rally kí ló wà nídìí rally gan àwọn wo gangan ló ń tì mo wá ṣe fínúfíndò pé àwọn ló ń ti rally lẹ́yìn báwo ni rally ṣe jẹ́ gbogbo ẹ̀ dẹ̀ ń dùn awareness yẹn àmọ́ bàbá tiẹ̀ ṣe wá rìn adẹ̀wà dúpẹ́ ẹ ṣojú ẹ ṣẹ̀yìn ẹ mọ̀ pé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ ṣojú ẹ ṣẹ̀yìn ọba òkè á bá wa fún yín ní okun àti agbára ẹ ní kú sọ́nà bí èéfín àtẹ̀yìn àti gbogbo àwọn tí ẹjọ́ ń tukọ̀ ẹ̀ tẹ́jọ́ ń ṣe gbogbo ẹ̀ pátá àti gbogbo àwọn agitators àti gbogbo ọmọ káàárọ̀ òjìrè gbogbo wa ní ọ̀rọ̀ òmìnira yìí ló máa yọrí sí ayọ̀ fún wa adẹ̀ ní bàbá wa Sunday Ìgbòho náà ṣàkàbùlà wọ́n bá wa juná lu rálì yẹn adúpẹ́ lọ́wọ́ gbogbo yín wọ́n ju petrol sí adúpẹ́ lọ́wọ́ bàbá wa Ọlọ́run á jẹ́ kí gbogbo yín pẹ́ fún wa àti gbogbo ẹ̀yin ó má dàpá ayọ̀ ẹnikẹ́ni sílẹ̀ gbogbo ẹ̀yin ẹgbẹ́ ẹ mọ̀ pé bàbá mi ẹgbẹ́ pọ̀ o mo wá rí unity láàrin àwọn ọmọ káàárọ̀ òjìrì àbí bẹ́ẹ̀ báwo lè ṣe rí. gbogbo ẹgbẹ́ ẹ wò ẹ má bínú ìyá mi ẹjọ́ má bínú ẹjọ́ tó sáyé fi ọ̀rọ̀ yìí sí ní Ondo State àwọn ẹgbẹ́ Ọmọlúkà náà ṣiṣẹ́ pẹ̀lú ìlànà ọmọ Oòduà o ẹgbẹ́ Ọmọlúkà ṣáà Ọmọlúkà Ọmọlúkà Victor tí n bá ti ṣe orúkọ yẹn pé wọ́n máa ń fáìnì mi ni Ọmọlúkà ní ìfúkà tó kọ́ ìkà ẹ̀ then ní Èkìtì State àwọn ìlànà ọmọ Oòduà wọ́n bá àwọn ẹgbẹ́ Bàbá Èkìtì Bàbá Èkìtì àti ẹgbẹ́ Olórí Ògbóni
àtẹgbẹ́ olórí ògbóni nọ́mbà wọn olórí òṣìṣẹ́. ògbóni bẹ́ẹ̀. then gbogbo ẹgbẹ́ wá yanturu from everywhere gbogbo wọn la coordinate wa. alátẹ̀tún rí àwọn kan ìfàyè èkìtì ìrọ̀lẹ́ èkìtì kínní kan èkìtì aṣáárín wọn lórí ìrírí ẹlòmíì aṣáàgbé bánẹ̀ mo ní ọdún ti ya báwo ló dúdú a ṣe máa rí kò ní san fáwọn fúlàní o kò lè san fún wọn láéláé a ti gbalẹ̀ wa ẹ ṣeun bàbá mi níbi tá a wá dé dúró torí àkókò wa a máa ṣe ní kéékèèké díẹ̀ torí ibi tá à ń lọ yìí ó tún lágbára gan ká tó lọ síbi ọ̀rọ̀ ètò ààbò fún àwọn èèyàn wa àti ibi tá a máa fi orí ẹ̀gún sí nǹkan kan rú àwọn ọmọ káàárọ̀ oòjíire létí ẹjọ́ ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ máa bá wa ju love and like button ó ń rú wọn lójú lórí ọ̀rọ̀ àwọn èèyàn lè máa wò wípé torí wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan náà ń yọ ẹsẹ̀ lẹ́kù tó ṣo bí òwe mi ò gbówè lọ sí bọ́ máa láìkí máa pa wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan náà ń yọ ẹsẹ̀ ní ẹ̀kù mo mọ ẹ̀kù ṣá lórí ọ̀rọ̀ flag yẹn àríyànjiyàn ń wá káàkiri pé àwọn kan ẹwò nínú rally yẹn báyìí àwọn kan ru àsíá green black red lórí àwọn kan tún ru èmi ṣẹ́rí èmi like blue mo tẹ̀ wá mẹ́rin gbà tá a dìbò blue yẹn tó níràwọ̀ 16 àti ẹ̀fẹ́ fọ́ra wa létí lórí àmọ́ pé àmọ́ nǹkan kan bó ṣe ń lọ aṣá àti ẹ̀wò pé bó ṣe beautiful nìyẹn o kìíní kan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tó wá dá àwọn bàbá tó ń lead wa náà wá tún ní onípupa ní pupa àti dúdú mà ní àti green kí tún lè léyìí báwo ló ṣe jẹ́ gan so ẹ wá ń ṣe àwọn àlàyé kan mú ní ẹ máa ní láti ṣàlàyé fún gbogbo àgbáyé bàbá mi ọmọ borí owó ẹ bá mi fi àwòrán kan hàn àwọn èèyàn wa lórí flag yẹn báwo ni àwòrán yẹn bó ló ti jẹyọ wá àti pé báwo ni ọ̀rọ̀ flag yìí ṣe jẹ́ bàbá wa Bánjí dẹ̀ máa ń sọ̀rọ̀ kan wá ní ẹ̀yin ọmọ mi gbogbo flag tẹ́ẹ̀dẹ̀ rí tó bá yá tí a bá ti gba òmìnira wa gbogbo wa la máa jọ ṣèpàdé àwa a máa fún flag a máa yan tá a bá fẹ́ nǹkan ṣùgbọ́n eléyìí particular yẹn ó dà pé àwọn nǹkan kan so pọ̀ mọ́ kí ni nǹkan tó ṣe jẹ́ lórí flag yìí ẹ bá mi fàwòrán yẹn. èmi ò ráwòrán yẹn o. lórí kíní orí mídíà láti ń wò. okay. ẹ̀yin èèyàn tẹ́ ń wo ẹ máa rí àwòrán tí bàbá wa ọmọ borí owó fẹ́ gbé síta fún wa yìí ṣé ti rí àwòrán yẹn bàbá mi àwòrán tí ẹ fi ránṣẹ́ sí mi yẹn tí mò ń béèrè ìbéèrè lọ́wọ́ a rí àwọn bàbá kan wọ aṣọ funfun bàbá kan wọ aṣọ green ṣùgbọ́n a rí àwọn àsíá yìí nìkan àwọn bàbá kan dúró sẹ́gbẹ̀ẹ́ wọn mo fẹ́ kẹ́ ṣàlàyé àwòrán yẹn fún wa. mi ò ráwòrán yẹn náà ṣùgbọ́n mo lè sọ̀rọ̀ dáadáa lórí àsíá méjèèjì tẹ́ ẹ̀ rí yẹn. àwòrán tó dà pé ọba bàbá ọba ó wà ńbẹ̀ ní Ilé Ifẹ̀ òun ni àwòrán yẹn. ok mo ti mọ ilé tẹ́ ẹ̀ sọ yẹn tí mo wà ńbẹ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́ ẹ̀kọ́ tó wọ aṣọ funfun then Ọọ̀ni àná Ọọ̀ni àná wà ńbẹ̀ àbí. Ọba Ọ̀kùn Adésíjú Adé àsíá ìgbà yẹn la lọ gbé àsíá yẹn fún ọba Ọ̀kùn Adésíjú Adé ní 2014. 2014. bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ṣé ìgbà yẹn lẹ sọ pé ẹ ti ń kóra yín jọ pọ̀ tẹ́ ti ń ṣe gbogbo àṣírí nípa Nàìjíríà nípa Odùduwà tẹ́ ti ń ka history. 1996 nìyẹn. nǹkan yẹn o. 1996 by 1998 kan tó sọ pé wọ́n ṣe nígbà yẹn ni wọ́n sọ pé kí wọ́n gbé iṣẹ́ yẹn fún bàbá Mọ́jọ́lá àti Oòduà Liberation Movement pé ká ṣe àsíá fún ilẹ̀ Oòduà. so wọ́n wá fún wa ní àwọn colours wọ́n dẹ̀ fún wa ní àwọn forms nǹkan tá a máa lò. bàbá kan máa sọ àpáta dádì mi ẹ má bínú àpáta Emmanuel wọ́n ní I was there at Palace of Onisiju Ade in 2014. Bẹ́ẹ̀ni, he was there with us, Pastor Apata Emmanuel. Pastor Emmanuel Apata. Òun ni National President of Yoruba Christian Association. Wow! Bàbá wa Apata bóyá bàbá tó tó pẹ́ máa pọ̀ wọlé o. So he was there, Apota Longba yẹn. So I know, but by the way, nígbà tó ń bí sign the flag yẹn ní 1998. Only two more. 98.
gbogbo nǹkan tẹ́ ẹ̀ rí ló nítumọ̀ ṣe rí fọ́ọ̀mù tó wà ń bẹ̀ yẹn red ó nítumọ̀ àìmọye àwọn èèyàn wa tí Fúlàní ti pa tí Nàìjíríà ti pa tọ́ṣẹ̀ tó pa níjẹta àdìjẹta òun ni red yẹn o ká má bàa gbàgbé because Yorùbá ò kì í pẹ́ gbàgbé ọ̀rọ̀ ìtumọ̀ red yẹn nìyẹn the blood of our martyrs. torí àwọn kan ti ń sọ wípé àti ìjagun kí ni red ṣe ń ṣe nínú flag wa bàbá mi ẹ bá mi ṣàlàyé ẹ lẹ́nìí. ẹ̀jẹ̀ tí lógún báyìí sì ìtumọ̀ ìyẹn ká má gbàgbé mo wọ red lẹ́nìí mo wọ red cap lẹ́nìí because we are mourning. àwọn èèyàn wa tó ti kú tó pa nípakúpa àwọn èèyàn wa tó Abíọ́lá wọn pa nìyẹn abẹ ẹ ti gbàgbé wọn pa Abíọ́lá ni àìmọye wọn lọ́dẹ̀ pa lọ bẹ́ẹ̀ yẹn bàbá kan ń gbé ní Professor Ayọ̀dé Awójọbí ikú Nàìjíríà ló kú bàbá Táíṣó Láàrin Dr. Táíṣó Láàrin ikú Nàìjíríà ló kú. Tolúlọpẹ́ Arótilé kọ́. bẹ́ẹ̀ Corazon Kuti ikú Nàìjíríà ló kú gbogbo wọn so àìmọye èèyàn tó dẹ̀ pa ní June 12 that is the red colour. ṣé wàá rí black tó wà nísàlẹ̀ yẹn black tó wà nísàlẹ̀ yẹn. orí ẹ̀ lèmi náà ṣe wé dúdú lẹ́nu. adúláwọ̀ tẹ́lẹ̀ lè ṣe wé black àdìyá mi adúláwọ̀ àwa ni ògo adúláwọ̀ the black skin ó wà nù orin wa ó wà nù ògo adúláwọ̀ àwa ni ìmọ́lẹ̀ ògo adúláwọ̀. bẹ́ẹ̀ ni ògo adúláwọ̀ national anthem so ògo adúláwọ̀ yẹn dúdú yẹn ni the black skin we are the pride of the black race iṣẹ́ dúdú yẹn nìyẹn. ṣé nǹkan ìtumọ̀ lẹ́ẹ̀bá ẹ̀ máa kọ túmọ̀ báyìí. now green the most fertile part of the universe ilẹ̀ Yorùbá ni o tẹ́ bá ń gbọ́ ibi tí evergreen forest wà rain forest ilẹ̀ Yorùbá ni o ẹ lọ Google ẹ̀ rain forest ilẹ̀ Yorùbá ń bí àti rain forest tó wà ní Brazil tó ń pè ní Amazon forest tẹ́ bá wo tectonic plate tectonic theory Brazil yapa láti ilẹ̀ Yorùbá ni ẹni tó bá yẹ kọ́rọ̀ mi yé ní science ẹ lọ check ẹ plate tectonic theory ẹ lọ wò lórí Google bí gbogbo ilẹ̀ àgbáyé bó ṣe ya fúnra wọn Brazil Amazon ó yapa láti West Africa ni so àwa ni ibi tó fertile ní gbogbo àgbáyé that's why we are very rich in agriculture. tẹ́lá mo lọ Èkìtì mo lọ Oǹdó mo lọ gbogbo àwọn ọbẹ̀ yẹn ṣé nígbà tí mo débẹ̀ igbó ń fún wọn títì ni atmosphere àwa sóò fàtàkì pé lórí roof báyìí grass ń grow so ìtumọ̀ green yẹn nìyẹn o our fertile land. bàbá mi à ń gbọ́ yín. ní kí wàá nípa ti ìràwọ̀ méje. nípa ti ìràwọ̀ méje àwọn ìràwọ̀ yẹn wọ́n dúró fún gbogbo ọmọ Oòduà méjèèje tí gbogbo abáláyíká gbọ́n pàtàn àwọn méjèèje dẹ̀ ní Olówú of Òwu Onísàbẹ̀ of Sábẹ̀ Onípòpọ̀ of Pópó Alákétu of Kétu Ọ̀ràngún of Ìlá Aláàfin of Ọ̀yọ́ Ọba of Benin àwọn méjèèje nìyẹn gbogbo stars yẹn dúró fún kọ̀ọ̀kan nu wọn ṣùgbọ́n ṣe wá ní star àárín tó tóbi yẹn ó represent nǹkan méjì ó represent ìkan náà ọmọ Oòduà yẹn ó dẹ̀ tún wá represent Oòduà fúnra ẹ̀ òun la ṣe gbé orí olókùn yẹn sáàrin ẹ̀ ṣé wá rí orí olókùn yẹn ẹ jẹ́ kí n sọ díẹ̀ fún yín bẹ́ẹ̀ ẹ má bínú ó lè dàbí ẹgbẹ́ fẹ́ báyìí lásìkò torí nǹkan tó bá yéèyàn tó bá ṣàlàyé ẹ̀ I recognize the significance of the forms. Ayetán orí olókùn yẹn number 1 ó represent ìyàwó Odùduwà. Orí olókùn ṣùgbọ́n wá tún mean àwọn nǹkan míì ṣẹ́rí the greatest work of art tí Yorùbá máa gbé jáde òun làwọn kìíní yìí o. There was a particular man Germany ó wá sí Nàìjíríà ní 1906 àbí nǹkan ó wá sí ilẹ̀ Yorùbá wá sífẹ̀ ló wá rí àwọn forms yìí níbi tó ti kójọ ní wọn ní jẹ́ compound tó ti àwọn àtẹ̀jáde tó ti dig wọn jáde
ló wá ní àwọn wo ló ṣerú eléyìí táwọn eléyìí máa yàtọ̀ ó ní pé ó dàbí Greek Renaissance art European Renaissance pé nǹkan táwọn yẹn ṣe ní 12th century to 15th century pé nǹkan táwọn yẹn ṣe gan ò dáa tó eléyìí pé ó láti jẹ́ pé àwọn èèyàn tó ṣe eléyìí wọn ò kì í ṣe dúdú ìyẹn àwọn baba ńlá baba ló ń sọ yẹn tó ló yà wọ́n lẹ́nu so that is the pride of Yoruba art. wọn ò róore kan dúdú rárá. wọ́n ní kó láti jẹ́ pé àwọn kan náà wá láti ibòmíì ṣùgbọ́n gbogbo ẹ̀ wà nù fà ìyá mi ó wà nù fà inú fà ló ti sọ pé ọ̀kọ̀rọ̀ àjàngbulẹ̀ onírẹ̀dọ́làre òun ló dífá fún Oòduà tó ń ra ayé omi tó ní kó mú adìyẹ lẹ́sẹ̀ márùn-ún mẹ́wàá tó tẹ̀wọ̀n gidigba àtọkọ̀ Oòduà arúgbó ó balẹ̀ sórí omi àwa ni ìfẹ́ òòyè ìfẹ́ òòdáyé ibi tí ojúre ti mú wálé ayé ẹni tó bá yé lóye àwa la ní àṣà àwa la ní ètò and that is an expression of our art and the pride of the Yoruba race. Wow. ìyẹn ní orí olókun yẹn so ẹni tó bá ń wò ó àwọn míì àsọ pé kíní kan òrìṣà ló gbé síbẹ̀ kí ló jẹ́ òrìṣà that is our art that is our pride that is our achievement for centuries. We believe we are far ahead of the whites. ìyẹn nítorí olókun yẹn àìmọye art Yorùbá bẹ́ẹ̀ kó yìnbó jí kó lọ. wọ́n pè kan ní òṣùpá àdínní àbí òṣùpá kínní kan tẹ́ pé wọ́n gbé diamond ni wọ́n gbé láti fẹ̀ wọ́n gbé lọ sí UK àìmọye bẹ́ẹ̀. so ó jẹ́ bó ṣe jẹ́ bí flag yẹn ṣe jẹ́ nìyẹn now flag eléyìí dẹ̀ ni a ti submit fún UNPO. nígbà tá a apply fún UNPO èmi dẹ̀ wo ni mo drag gbogbo documents UNPO yẹn náà rẹ̀ nìyí. ìyá wa aṣọ lásàlàpọ̀ ló ṣe gbogbo running rẹ̀ ní UK láti submit ẹ̀ ní Europe. so táwọn èèyàn kan bá ń sọ̀rọ̀ kan fún yín pé àwọn náà ṣe UNPO ẹ̀ bá rẹ́rìn ni UNPO yẹn flag tá a submit bẹ́ẹ̀ ni ìṣẹ̀dá àwọn kókò dẹ̀ ta kí gbogbo ká tún máa gbé flag míì káàkiri pé nígbà tí ẹ ti submit kan fún gbogbo ìjọba àgbáyé ẹ tún wá tún gbé mi jáde it shows us as very unserious people so náà wá fi sọ pé by the time tá a bá máa fi gba òmìnira wa tán à á wá reinvent àwọn forms wa à á reinvent flag wa ó lè jẹ́ eléyìí tá à ń sọ yìí ó lè jẹ́ míì ó lè jẹ́ ó dẹ̀ lè má jára méjèèjì tá à ń gbé kiri à á agree à á reinvent anthem wa ó lè jẹ́ eléyìí tá à ń kàn sí ó lè má jẹ́ eléyìí tá à ń kàn sí à á reinvent coat of arms wa gbogbo nǹkan tó bá yẹ ká tún ṣe àtúnṣe fún à á reinvent gbogbo ẹ̀ South Africa kan tó di South Africa ti jẹ́ pé black ń lù lẹ́yìn wọ́n jẹ́ pé àwọn apartheid ni flag eléyìí tó ń lo ìkànnà ń lò anthem tó ń kọ ìkànnà ń kọ nǹkan tó wo zizu gbogbo nǹkan tó ń ṣe ń gbà yẹn ó yàtọ̀ sí gbogbo nǹkan tó ń ṣe ń sìn but wọ́n reinvent ara wọn nígbà tó ń bara wọn lẹ̀ kúrò níjọba apartheid so dábàá ti gbara wa lẹ̀ tán gbogbo wa máa jókòó a máa set up committees pé okay o báwo ni ká ṣe ṣe flag o báwo ni ká ṣe ṣe anthem o báwo ni ká ṣe ṣe currency o báwo ni ká ṣe ṣe coat of arms o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò síjà lórí ẹ. bẹ́ẹ̀ ni o ẹ ṣeun bàbá mi ẹ bá mi pàtẹ́wọ́ àwọn èèyàn tẹ̀ tí ń ju lọ́ọ̀bù sí yín gan pé ẹ ṣeun wọ́n ní thank you for this analysis that is Òṣùpá Ìjì o àwọn kan sọ pé Òṣùpá Ìjì o. Òṣùpá Ìjì o ẹgbẹ́ ẹ̀tẹ̀ diamond ni diamond ní sẹ́fẹ̀ gbé ibi tó wà nífẹ̀ẹ́ gbogbo ilẹ̀ òkè iṣu because ó máa ń ṣàìn ní àwọn òyìnbó jí lọ ní Òṣùpá Ìjì o ṣe rí pé òótọ́ máa ń find their eye out ni àwọn tó mọ̀ nípa ẹ̀ nìyẹn. ẹ ṣeun bàbá mi inú wa dùn fún ẹ rí báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá kọ́ọ̀tì ibi flag ẹ jọ̀ọ́ ká àlàyé yẹn kó lè máa lọ dáadáa gbogbo orí platform ẹ bá wa kọ́ọ̀tì ibi flag yẹn pé detail àbí explanation about the flag ẹ bá wa gé kúrú káwọn èèyàn kan lè máa wò pé ìtumọ̀ flag pupa tẹ̀rí nìyẹn ẹ rí àwọn èèyàn tún bá wa dárúkọ wọ́n ní Fẹlá Aníkúlápó orí ọ̀rọ̀ wọ́n ní ìyá ẹ̀ náà nǹkan kan náà. wọ́n sọ bọ́lẹ̀ látòrí roof ni látòrí the second floor àbí first floor wọ́n ti sọ bọ́lẹ̀ tíyà kan lẹ́sẹ̀ ìyá ò recover ìyá yẹn ló dẹ̀ pẹ̀lú àwọn tó lọ gba independence fún Nàìjíríà wọn yìí o. ṣé ń gbọ́.
bàbá mi ẹ bá mi tún bẹ̀ yẹn sọ. Mrs. Fúnmiláyọ̀ Ransom Kuti òun ní ó pẹ̀lú àwọn ọ̀dọ́ pé ògbóǹtarìgì nínú Ẹ̀gbá ni ìyàwó Reverend Ransom Kuti ó pẹ̀lú àwọn tó lídìí gbogbo Nigerian delegation tó lọ gba òmìnira lọ́wọ́ òyìnbó òyìn náà yan àwọn sójà Nàìjíríà pátán sọ bọ́lẹ̀ lórí rúfo ẹ̀jẹ̀ náà sọ pé káwọn máa dúró Nàìjíríà yìí wọ́n sọ bọ́lẹ̀ ní ìyá arúgbó wọ́n sọ bọ́lẹ̀ ó kọ́ lẹ́sẹ̀ ìyá yẹn olùkọ́ bá ti tó fi kú. So Nàìjíríà wọ́n pa mẹ́ta nínú ọmọ tí ìyá yẹn bí. Nàìjíríà pa mẹ́ta tó tẹ̀ ẹ́ ká wá rí ọmọ Ransom Kuti àbí ọmọ Kuti kankan kó sọ pé òun tún fẹ́ máa dúró sí wọn Nàìjíríà báyìí. Ṣẹ́rí nígbà tí wọ́n pa. Wọ́n Nàìjíríà is dead ni wọ́n ti lè máa pa àwọn èèyàn wa yẹn ìtumọ̀ red yẹn kẹ́ má bàa gbàgbé torí ẹ má gbàgbé Yorùbá láìkí fàájì aláìkí afẹ́fẹ́ yẹyẹ a máa gbàgbé ìyẹn ni red yẹn kó máa rán yín létí pé you fought for this don't allow yourself to forget ever again never again but àwọn èèyàn kọ́kọ́ ń sọ oríṣiríṣi kò sí wọn tá a ṣe tó jẹ́ pé wà arbitrary everything we did is with a reason. Gbogbo nǹkan tó ń kọ lórí flag yẹn mo lè jù sí yín ìyá mi màá jù sí yín kẹ́ share pẹ̀lú the whole world. A máa share. Ọ̀rọ̀ pọ̀ ní ìwé bọ̀ lórí ẹ̀. Bẹ́ẹ̀ ni a ti sọ wípé a máa gbé yín wá díẹ̀ ni ẹ máa bá wa ṣàlàyé fáwọn ẹ̀yin èèyàn ti gbọ́ báyìí ẹ ti gbọ́ kọ́lọ̀ yẹn àtòrí olókun àti ìràwọ̀ ńlá èmi kò mọ̀ tí mo ìràwọ̀ ńlá yẹn àti ìràwọ̀ ńlá àárín ẹ̀yẹn bàbá wọ Odùduwà tó tẹ̀wọ̀ àdó gangan nìyẹn ẹ ṣeun bàbá mi torí àkókò ẹnìkan ní kí n máa kí yín o bàbá wa architect George wọ́n ní ẹ̀sán Babájídé wọ́n ní pé kí n bá wọn. Ẹ bá mi kí ẹ̀sán o ẹ bá mi kí ẹ̀sán pẹ̀lú God bless you. Ẹ ṣeun ẹnìkan tún wá béèrè wọ́n tún sọ wípé ẹ ṣeun ẹ̀gbọ́n mi náà wọ́n kí mi ẹ̀gbọ́n mi ẹ ṣé gan ni ìyáàfin Adépéjú Ọlá ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi nìyẹn o àwọn kan tún wá ń béèrè wọ́n sọ wípé kì í ṣe brown pé black ni wá wọ́n ń jiyàn túbọ̀ àwọn èèyàn náà tún ń jiyàn pé we are black o àwa dúdú làwa o èwo tún ni brown èwo tún ni black but mi ìmọ̀ bóyá ẹ lè ṣàlàyé ní ìṣẹ́jú kan ṣé brown ni wá. bẹ́ẹ̀ ni o ṣe é rí kò sí tó bá gbọ́ white man èèyàn wo lẹ rí tó dàbí funfun báyìí tó funfun báláwo bí nǹkan tó wà lẹ́yìn Chief Ọmọgbórí owó yìí kò sẹ́ni tó funfun kò dẹ̀ sẹ́ni tó dúdú tán they are all representative they are all representative colours òyìnbó a lè sọ pé òyìnbó pé peach ni wọ́n a lè sọ pé àwa kan tajẹ́ dúdú àwa tá a wà ní àdúgbò bí a lè sọ pé brown ni wá ṣùgbọ́n tẹ bá rí ọmọ Ghana ẹ rí pé dúdú tiẹ̀ tún yàtọ̀ ó dàbí aṣọ tí bàbá mi Ayọ̀ Ògúntì mú wọ̀ ni o àwọn yẹn dúdú tẹ bá rí Sudanese wọ́n dúdú ni ṣùgbọ́n the black that we are talking about is representative torí ó ti súnmọ́ that side of the spectrum then tó máa fi pa àwọn òyìnbó ní funfun tí wọ́n náà ti súnmọ́ that side of the spectrum tó funfun ẹ mọ̀ pé àwọn Chinese àwọn Japanese bí yellow ni wọ́n tẹ́ bá wò wọ́n dáadáa ọ̀rẹ́ mi pọ̀ nù wọ́n bí yellow ni wọ́n ṣùgbọ́n wọn ò yellow bíi pé yellow oòrùn ó kàn wá bẹ̀ díẹ̀ náà ni gbogbo wa tó bá gé wa lára báyìí ẹ̀jẹ̀ pupa ló wà nínú gbogbo wa red so they are all just representative. ẹ ṣeun bàbá torí àkókò wa bàbá wa kan sọ wípé wọ́n ní this is an eye opener pé the man speaking is an authority Yorùbá should listen and learn from him. Wọ́n sọ wípé nǹkan tẹ́ ń sọ yẹn pé àwọn èèyàn ní láti ó yẹ kí wọ́n listen kí wọ́n sì kẹ́kọ̀ọ́ nínú gbogbo tẹ́ ń bá wa sọ ẹ ṣeun gan bàbá wa a máa gbé kinní yẹn síta ká lè mọ ìtumọ̀ ohun tí a dúró fún gẹ́gẹ́ bí Odùduwà gbogbo àwọn tó ń sọ wípé àti ìjagun ká má fẹ́ jẹ̀ sínú kinní wa wọ́n ẹ wo wọ́n tiẹ̀ wá pa àwọn èèyàn lásán o kò tiẹ̀ séèyàn lásán láyé ìbá àwọn kan náà ń sọ àwọn èèyàn dèèyàn lásán ìjọba kan náà ló burúburú tó fi sọ olóríire dolórí burúkú ìjọba ọ̀ràn Nàìjíríà yìí náà ló sọ ọmọ ẹlẹ́ran ó sọ délé gungun ó sọ ẹrú ó ti sọ ọmọ ó ti sọ dẹrú ṣé wá rí gbogbo àwọn tó yẹ kó tún wá ran àwọn ọmọ orílẹ̀-èdè wa àwọn ọmọ káàárọ̀ òjìrè lọ́wọ́ wọ́n ní gbogbo àwọn elite náà mú kúrò lọ́nà gbogbo àwọn èèyàn tó ti dìde tó máa gbé àwọn orílẹ̀-èdè wa ga gbogbo wọn náà ti patán nílẹ̀ ẹ wá tún jókòó ẹ ní wọ́n Nàìjíríà ni
one Nigeria my food ó ti kú jìnnà jẹ́ àti sòkò ẹ ti ẹ̀kọ́ nìkan nínú rally yẹn ní ilé ló lọ tarara Nàìjíríà rèé o. bẹ́ẹ̀ni ọlọ́mọ tá a bàbá yìí o. ṣẹ́ni nílùú mi Lóńdó tó bá téèyàn bá ti kú wọ́n ní ilé o ilé o ilé o ilé o Nàìjíríà rèé o ilé ló lọ tarara ẹgbọ́n wọn ní Nàìjíríà ti relé kò sí tó ń jẹ́ Nàìjíríà ṣe stop praying for Nàìjíríà ẹ yé gbàdúrà fún ìran rẹ kò sí ìran tó ẹ wò bàbá mi mo ń ka Bíbélì kan mo ka ibì kan nínú Bíbélì ní òwúrọ̀ èní mo tún yanu gbàgà ni àbí kí n dùn fún yín kẹ́ ẹ lọ kà nínú Iṣẹ́ Àpọ́sólì ló tún wà o ó wá rán mi lọ sínú Deuteronomy nígbà tí mo wá ń kà báyìí pé nígbà tó Ọlọ́run dá wa pé ó wá pín human race ó wá pín wọn sí orí ilẹ̀ níran wọ́n á ní ẹ dákun ó pa àwọn ìran tó kọ́ ìmọ̀ wá ní báwo ni Nàìjíríà ṣe wá jẹ́ ìran èdè ó ló wá fún wọn lédè pé and they had been identified by their languages ó fún wọn ní èdè kọ̀ọ̀kan láti identify wọn nígbà tí mo tún rí báyìí mo ní orí mi tún wá na rí pé ọ̀rọ̀ Ọlọ́run ló mà tún sọ lé pé Ọlọ́run dá race ó distribute wọn ẹ̀yin wá ní kinní ṣé Nàìjíríà èdè wo ni Nàìjíríà ń sọ ẹ̀yin ẹ bá mi sọ èdè wo ni Nàìjíríà ń sọ tá a fi dànù pé orílẹ̀-èdè ni èmi mọ ara mi pé ọmọ orílẹ̀-èdè Yorùbá àtàtà òun ni mí mo lédè mo náṣà mo níwà mo níṣe mo nílẹ̀ ilẹ̀ ọlọ́ràá I am proud gan ni o ẹ ṣe bàbá mi ẹ̀yin èèyàn wa àti díẹ̀díẹ̀ à ń lọ síbi ọjọ́ ìbò náà báwo láti máa sọ náà ẹ bá mi wó mi fún bàbá àbí tí ní abẹ́kọ̀ọ́ oorun ti mú ẹ bá mi fún wọn ní tí ìtútù mu bẹ́ẹ̀ ni Act of Apostle ó wà nínú ẹ̀ ìjọba ẹranko ni wọ́n ẹ̀yin èèyàn á máa tó ṣí ojú òpó sílẹ̀ ṣùgbọ́n ká tó ṣí ojú òpó bàbá mi ibi tá a fẹ́ parí ẹ̀ sí ogun ti dé a ti mọ̀ pé ogun ti dé ṣé ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn ò fẹ́ dẹ́rù bà wá ẹ̀yin bàbá wo fẹ́ dẹ́rù bà wá ní ijó láti ijó tayọ̀ la máa fi gbàre ṣùgbọ́n àwọn pípù yìí wọ́n ní ijó tayọ̀ wo na we get Nigeria we go kíwùlà ẹ mọ̀ bọ́n ṣe máa ń sọ èdè wọn English wọn yẹn wọ́n ti ṣetán láti pa àwọn èèyàn wa ọjọ́ ń rebi àná ẹ ṣeun bàbá mi Àdìsá ọjọ́ ń rebi àná ní ọ̀rọ̀ security mo mọ̀ wípé Ọlọ́run ti ẹ̀jogún àwọn bàbá fún wa ọgbọ́n torí ẹ ti ní gbogbo aṣọ kọ́ ni à ń sá lóòrùn ṣùgbọ́n níbi tí à ń jẹ́ adé dúró lórí security yìí pẹ̀lú àwọn iṣẹ́ takuntakun tẹ́ ẹ̀ ń ṣe mo kàn fẹ́ kẹ́ ẹ ṣàlàyé ẹ̀ a ti sọ̀rọ̀ nípa rally a ti sọ̀rọ̀ nípa flag àwọn èèyàn ń béèrè pé June 12 ńkọ́ ṣé rally ń lọ ẹ máa bá wa sọ June 12 mi ìfẹ́ kí yẹn gbà àkókò ṣé rally ń lọ ṣùgbọ́n fún àwa US rally rally US ó máa ní agbára aláti káṣọ òbóra dání mo ti ń di ẹrù mi sí báyìí à ń lọ sùn tí Joe Biden ní àti gbogbo bíi Black Lives Matter gbogbo bẹ̀ la máa takú tì sí o ẹ̀yin ẹ ṣáà lóòdù dátà yín gbogbo ẹ̀yin tẹ̀ wá Naija kẹ́ ẹ máa wòran wò ní gbogbo àwòrán la máa ṣó wọ́n ṣe ń dú àwọn èèyàn wa gbogbo bẹ̀ yẹn báyìí wọ́n á mọ̀ pé àwọn gbàlejò àti ṣetán gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní US ẹ darapọ̀ mọ́ wa kò sí àkókò mi ìbá play jingle wa fún yín ṣùgbọ́n gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà ní US tẹ́ ẹ bá mọ bẹ́ẹ̀ ṣe máa rìn ẹ kàn sí mi lẹ́yìn ètò lẹ́ni ẹ text mi send message ẹ má pè ẹ wò orí máa ń fọ́ wa tá a bá ti tojọ́ báyìí ẹ má pè wọlé ẹ má bínú ṣùgbọ́n ẹ fi text message ránṣẹ́ a máa reply yín tí ó bá jẹ́ ká pè á máa pè ẹ má bínú tìrẹ̀lẹ̀ ní ṣé wá rí ní UK bákan náà wọ́n lọ bá àwọn ìyá ayé àwọn ìyá tí wọ́n ti fi wá sí kọ̀lọ̀kọ̀lọ̀ tí wọ́n fi wá sọ́wọ́ Fúlàní pé máa pa wọ́n ń ṣó à ń lọ bá wọn ní UK ẹ ti mọ̀ ìyá tí mò ń sọ ìyá aládé ikú wọ́n wà ní UK tí wọ́n jókòó kalẹ̀ síbẹ̀ wọ́n lọ bá wọn ní June 12 gbogbo ẹ̀yin tẹ́ wà ní England tẹ́ wà ní UK tẹ́ wà ní Europe ẹjọ́ ẹ̀wọ̀n ṣé wá rí ìtàló náà nẹ̀ Tapalonia Inafolia bí kejì mi ṣe máa ń sọ èdè wọn nìyẹn gbogbo wọn fọlọfọlọfọlọ náà máa ń sọ ẹ darapọ̀ mọ́ kódà àwọn Easterners wọ́n ti join pẹ̀lú wọn ìyẹn àwọn ọmọ Ìgbò ẹgbẹ́ wa ẹ mọ̀ pé àwọn náà ń jà fòmìnira wọn pé June 12 yìí ṣá ọ̀tá kan náà lájọ ní ohun tó ń pa àwọn Ìgbò ló ń pa àwa náà ogun kan náà jọ gbé tì wá wọ́n ń jáde ní ìtàló tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ kò tí ẹ ṣe tẹ́ ẹ bá fẹ́ tó o bá jẹ́ ọmọ Yorùbá àtàtà ní ìtàló ẹ jáde síta ní on June 12 níbo ni mo tún lọ bàbá mi ẹ̀yin lẹ máa sọ ti orílẹ̀-èdè yìí. ó wà ká Germany ó wà Germany Russia China South Africa Ghana bẹ́ẹ̀ ni gbogbo wọn máa ń coordinate pẹ̀lú wa bá a ṣe fẹ́ ṣe rallies yẹn
rally. ó máa bẹ̀rẹ̀ láti nǹkan gbogbo rallies yẹn ń sìn ó máa ṣe tabulé ní káàkiri all over the world. Sweden àwọn Sweden ṣe pé wọ́n sì pè wọlé lẹ́nu. Ẹ ṣeun bàbá mi so gbogbo àgbáyé ló ti ẹ mọ̀ pé June 12 yẹn náà rán ọmọ wa àtàtà ọmọlúàbí àtàtà wọ́n rán lọ sọ́run àpàpàǹdodo. Bàbá mi Ajíbọ́lá àti ìgbà pé wọlé máa gbé ìpè yín láàrin ìṣẹ́jú díẹ̀ wọ́n ti rán lọ sọ́run June 12 yẹn náà bóyá yóò bá ti dọ̀rùn àbá tí màmá àjàjà pé bóyá àti ẹ̀fẹ́ pín báyìí ṣùgbọ́n a dúpẹ́ Ọlọ́run mọ tó ń ṣe ó ti fẹ́ ká mọ àṣírí ibi tá a bìlọ́ǹgì sí ni ìyẹn sacrificial offering Ọlọ́run bá fọ̀run kẹ́ bàbá. June 12 ṣẹlẹ̀ ní ilẹ̀ Yorùbá wọ́n lọ sí Ìjẹ̀bú Òde ìyẹn bó ṣe máa lọ nìyẹn wọ́n ní June 12 for rally or protest kindly help us clarify protest is what we heard of about June 12 wọ́n ní kẹ́ clarify wọ́n ní ṣé protest nítorí àwọn kan ti sọ pé ọ̀rọ̀ rally kọ́ lílé pé wọ́n gbọ́dọ̀ protest ni pé rally yàtọ̀ sí protest kankan bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ clarify bàbá ṣé protest ni àbí rally. ok ṣe rí ọ̀rọ̀ rallies ó ń lọ rallies máa lọ títí a máa fi kúrò ní Nàìjíríà yìí ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ ìsìn ni pé bọ́n ṣe lọ bẹ̀rẹ̀ sí bọ́n ṣe ń pa àwọn èèyàn wa so protest náà ni rally to protest against the killing of our people rally to protest our inclusion in Nigeria that we are going away so protest náà ni rally ni ṣùgbọ́n ẹ wo ọ̀pọ̀ ti sún o gbogbo aṣọ pọ́nmọ́ sá lóòrùn ọ̀pọ̀ ti sún o rally ti ṣiṣẹ́ tiẹ̀ ó dẹ̀ ṣe ṣiṣẹ́ lọ ó dẹ̀ máa ṣiṣẹ́ tí a máa fi jáde ni ṣùgbọ́n ọ̀pọ̀ ti sún ẹni tó yé lóye. Bàbá mi mo láìkì yín ẹ jẹ́ má jà sọ̀rọ̀ jù wọ́n ti sọ̀rọ̀ wọn ò ní sọ̀rọ̀ tán wọ́n ní rally ó ń lọ títà máa fi gbòmìnira ni ṣùgbọ́n ọpọ́n rally ti sún pé ẹni tó bá yé kó yé ni ọpọ́n rally ti sún after ìgangan ọpọ́n rally ti sún èmi tó ti fún yín clue after ìgangan ọpọ́n rally ti sún ẹ ti mọ bó ṣe jẹ́ bẹ́ẹ̀ yẹn bàbá mi lórí bó ṣe wá ń lọ sìn owó ni kẹ̀kẹ́ ìyìn rere nísìn àwọn èèyàn ń béèrè pé báwo ni àṣefẹ́ ṣe gbogbo everybody ń pariwo kí wọ́n pín àwọn ẹ ti ṣàlàyé vigilante bàbá ti release press report press release àbí kí náà wá ń pè press statement wọ́n ní everybody kí wọ́n ṣe vigilante o káwọn èèyàn náà jáde kán gbáradì kán ṣe gbogbo àwọn ọmọ ogun a máa nílò wọn náà káàkiri gbogbo state gbogbo ilẹ̀ wa káàkiri àgbáyé ṣùgbọ́n bá a ṣe ń gbọ́ tèmi ṣe ń gbọ́ tó dẹ̀ ràn sí mi owó ni kẹ̀kẹ́ gbogbo ọmọ káàárọ̀ òjìrè ló dẹ̀ yé kétékété pé a nílò owó báwo la ṣe fẹ́ báwo ni ètò ṣe ń lọ mí fẹ́ láti ti fi ọkàn àwọn èèyàn wa balẹ̀ àti láti gbà wọ́n nímọ̀ràn náà ni lórí ọ̀rọ̀ security mo mọ̀ pé ẹ máa fi ọgbọ́n Ọlọ́run ẹ máa fi gbé ibẹ̀ yẹn ṣé iṣẹ́ ń lọ rárá lórí. security security. bẹ́ẹ̀ni. àwọn mo fi dá yín lójú gidigidi pé iṣẹ́ ń lọ lọ́sàn-án lóru iṣẹ́ ń lọ ṣùgbọ́n ṣe rí ó kù díẹ̀ káàtó fún àwọn ìjọba wa kán gbé wa lọ́wọ́ sókè bóyá ojú tí wọ́n ní o àbọ̀n bẹ̀rù wọ́là ní o kò yé ni ṣùgbọ́n àwa la máa gbára wa lẹ̀ àgbàrá ò lóun nílé gbé lọ onílé ni ò ní gbà fún àwa fúnra wa èmi àtẹ̀yìn báyìí la máa gbára wa lẹ̀ we don't have any protection. Ìjọba Nàìjíríà yàtọ̀ sí pé wọn ò protect wa ìjọba Nàìjíríà wọ́n tún aid and abet the killers. ṣe rí pé yẹn ti pé méjì bẹ́ẹ̀ yẹn. so ìjọba là ń bájà ìjọba tá à ń bájà yìí àwọn tó ń wá ń pa wáyà àwọn tó wá ń jẹ wá ń yà yìí ìjọba Nàìjíríà fún wọn ní 100 billion níjọ́ kan báyìí láìpẹ́ láì jìnnà. 100 billion. 100 billion. ṣé ń gbọ́ ẹ̀yin èèyàn báyìí. 100 billion yẹn òun náà fi ń rà bọ́n tó fi ń ra gbogbo nǹkan tó ń kó wọlé. wọ́n wà tó kó gbogbo ẹ̀ fún wọn tó ń fún wọn lówó tó fi ń ṣe oríṣiríṣi. ìgbà yẹn náà wá sọ pé kí gbogbo wa tó wá gba ìbọn lọ́wọ́ tiwa gbogbo àwọn southerners Igbo ni o Yorùbá ni o Niger Delta ni o Middle Belt tó bá yẹ kó wọ́n ní nǹkan ìbọn tó fi ń ṣọdẹ àbí ìbọn tó fi ń ṣètà gbogbo ara wọn ní ilé wọn wọ́n ní kí gbogbo wọn lọ submit ẹ̀ padà fún ìjọba wẹ̀rẹ́ àsìgbà iná ń kóbo fún àwọn èèyàn tí wọ́n tún kówó fún wọn so gbọ́dọ̀ ṣe ń lọ sìn àwa gan gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ wake up
láti lọ wá ọ̀nà tá a máa fi kó owó jọ ṣùgbọ́n ọ̀nà tá a máa fi kó owó jọ yẹn àwọn èèyàn wa wọ́n ń dáwó wọ́n ń ṣe wọ́n dẹ̀ ń ràn wá lọ́wọ́ ṣùgbọ́n ẹ mọ̀ ibi téèyàn kan ti rí 100 billion tó fẹ́ bá yín jà tẹ́yìn rí 1,000 naira tẹ́yìn rí 100,000 tẹ́yìn pé kò jọra wọn. So ìjà protection tá a dẹ̀ fẹ́ ṣe fúnra wa yìí high tech la fẹ́ lò high technology ni kì í ṣe pé a máa yọ lọ ra àdá a máa lọ ra kùmọ̀ no ṣe rí knowledge tí Yorùbá ní ó tó láti fi defend Yorùbá yàtọ̀ sí àwọn ọ̀rọ̀ tí mi fẹ́ fẹ́ Yorùbá yẹn tí mo sọ pé ọ̀pọ̀lọ́ ní dábàá débi ìkáfò yàtọ̀ sáwọn yẹn a lot of money is needed owó tá a nílò ó pọ̀ yanturu kò tó so a dẹ̀ gbọ́dọ̀ máa dá àwọn owó yẹn àwọn bàbá wa kan dẹ̀ ti fi tó wa létí pé kí gbogbo Yorùbá gbogbo ẹgbẹ́ Yorùbá kan kóra wọn jọ pé ká ní one Yorùbá National Fund tẹ́ pé gbogbo àwọn èèyàn máa dáwó sí a dẹ̀ ti ń ṣiṣẹ́ lórí yẹn tó jẹ́ kó máa ní accounting tó dẹ̀ máa ní auditing bàbá wa kí tó yẹ dẹ̀ ti fẹnu bà á ó máa ní board of trustees trusted people that will be able to anybody kì í ṣe anybody ló kọ́ máa tọwọ́ bọ̀ owó ṣùgbọ́n owó tó bá ń jáde àwọn tó bá ní project tó bá fẹ́ fi ṣe ló máa yọ owó yẹn láti bẹ̀ based on the recommendation of the board of trustees tó máa gbà òkè owó yìí àwọn ilé ìfẹ́ fi ṣiṣẹ́ báyìí gbogbo iṣẹ́ yẹn iṣẹ́ ààbò wà ń bẹ̀ gbogbo iṣẹ́ ọjọ́ ọ̀la wa wà ń bẹ̀ gbogbo iṣẹ́ àwọn ọmọ wa tó ń tí ìbí àtẹ́lẹ̀ tó ṣe ìbílẹ̀ ìlú wà ń bẹ̀ ṣe rí àwọn tá a wo àwòkọ́ṣe lára wọn tá a fẹ́ fi ṣe léyìí àwọn ènìyàn pè ní the Jews àwọn Israel ṣe mọ̀ pé mo mọ kọ̀kọ́ táwọn Jews of England tó ń ṣe tó bá ti lè bí ọmọ kan lẹ́yìn gbogbo wọn máa lọ bẹ̀ wọ́n máa dáwọ́ £1 gbogbo àwọn Jewish families tó wà ní UK wọ́n máa dáwọ́ £1 £1 yẹn ẹmọ yẹn Jews tó wà ní UK gbogbo £1 yẹn tó jẹ́ tọmọ yẹn ní o wọ́n á lọ save ẹ̀ fọmọ yẹn yàtọ̀ sí Jewish National Fund tó ń ṣe ṣẹ́mọ yẹn lè tòṣì mọ́ láyé so gbogbo orúkọ bẹ́ẹ̀ la fẹ́ dálẹ̀ ṣùgbọ́n nígbà tá àti ní Yorùbá National Fund account yẹn lẹ́yìn ìlànà ọmọ Oòduà tó ń ṣe agbárùkù ti iṣẹ́ yìí ìlànà ọmọ Oòduà ní website tó ń jẹ́ pé donation account wà bẹ́ẹ̀ mo dẹ̀ rò pé mo ti send the account yẹn sí ìyá mi. bẹ́ẹ̀ni ó tẹ̀ ti share sórí platform báyìí gbogbo ẹ̀yin tẹ́ bá rí. bẹ́ẹ̀ni ìlànà ọmọ Oòduà account yẹn àwọn èèyàn tó bá fẹ́ ràn wá lọ́wọ́ wá kàn click ẹ̀ ní ọwọ́ kan ló máa lọ PayPal ló ń bá ṣiṣẹ́ gbogbo yẹn ló lè ràn wá lọ́wọ́ títí a máa fi ní Yorùbá National account yẹn because ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìdúró sí ìbẹ̀rẹ̀ sí o àti gbọ́dọ̀ mi o. ṣé ti gbọ́ ẹ̀yin èèyàn wa báyìí ẹ mọ̀ wípé bàbá wọn ń ṣojú fún bàbá léèní gbogbo ohun tí wọ́n ń sọ yìí pẹ̀lú àtìlẹ́yìn bàbá wa Bánjí Akíntóyè ni ohun tí wọ́n ṣàlàyé fún wa yẹn nìyẹn bàbá mi bóyá kẹ́ ẹ tún bá mi sọ láàrin ní ṣókí nípa wọ́n ṣàlàyé nípa pé central account ó máa wà tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n máa yan àwọn experts ṣùgbọ́n pending the time we have one account one central account tí ìlànà tí wọ́n gbé kalẹ̀ láti ràn wọ́n lọ́wọ́ nílé pẹ̀lú gbogbo iṣẹ́ tí ẹ mọ̀ pé wọ́n ti ń coordinate gbogbo ẹgbẹ́ pọ̀ láti ràn wọ́n lọ́wọ́ láti máa ṣiṣẹ́ ńlé òun náà láti ń pò sí ìsàlẹ̀ yẹn òun ni mò ń pè sí ìsàlẹ̀ yẹn ẹ̀yin èèyàn wa ẹ ṣeun bàbá mi tá bá rí ẹnikẹ́ni tí ẹ jọ̀ọ́ lẹ́ni yìí ká tó lọ ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe ń text tẹ́ ń chat pé níbo ni àkáǹtì náà wà yẹn mo fẹ́ kẹ́ ẹ máa bá wa ẹ jọ̀ọ́ ẹ máa lọ bá wa máa ju owó síbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí owó tá a nílò báyìí kì í máa ṣe 100 ẹ gbọ́ tán sọ pé ìjọba Nàìjíríà ń gbé 100 billions wọ́n gbé fún àwọn jagunjagun yìí kì í ṣe àwọn nìkan o àwọn ìjọba France bàbá mi àwọn kọ́ńtì wo lẹ́tún náà tiẹ̀ ń support wọn yẹn náà tá a mọ̀ ń pa wọn tán ṣe agbátẹrù fún wọn àwọn Arab country àwọn bẹ́ẹ̀ ni Britain number one France support wọn náà France support wọn. ṣé ẹ ti ń gbẹ̀ yẹn yan pa. Iran Iraq Saudi Arabia gbogbo àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún wọn nìyẹn àti so many of these other countries ìfá àgbọ̀ pé UAE ìgbọ̀n ń ṣe tẹ̀ bẹ́ẹ̀. ṣé ẹ ti ń gbà wọn tó tẹ̀lé àwọn èèyàn wa lẹ́yìn báyìí tí àwọn èèyàn wa wo tán tẹ̀lé àwọn ọ̀tá wa lẹ́yìn tí wọ́n support àwọn ọ̀tá wa fún ìrànlọ́wọ́ nígbà tí wọ́n bá ń gbé billions of naira sílẹ̀
táwa dẹ̀ tí tá à ń ṣe tá à ń fẹsẹ̀ palẹ̀ smẹ̀ níwájú Fúlàní níwájú àwọn sálúbàtà àwọn bòròró tó ń pa àwọn èèyàn wa lọ káàkiri àsìkò tá a máa ní láti gbówó sílẹ̀ lélẹ̀ gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ gbójú síta gbogbo ẹ̀yin businesswoman gbogbo ẹ̀yin olówó Nàìjíríà ogun mà ti dé báyìí tẹ Ọ̀tẹ́dọ́lá ẹ̀yin lẹ́ẹ̀ma nílé iṣẹ́ jàǹkànjàǹkàn sílẹ̀ ogun mà ti dé báyìí Alákìjà ogun ti dé bẹ́ẹ̀ bá rò pé ẹ máa kó ẹrù yín bẹ́ẹ̀ bá tiẹ̀ gbé aircraft yín gan gbogbo ẹ̀yin bàbá wa nínú Olúwa ẹ̀yin ìmáàmù wa nínú ẹ̀sìn òdodo gbogbo yín pátápátá tẹ́ rò pé tẹ́ bá fò ìgídá àwọn iléeṣẹ́ tẹ́ ti tì bọ́lẹ̀ bí ogun bá dé Fúlàní ò máa rányàn wọ́n á juná sí dànùdànù wọ́n á jòdè eru àwọn tí wọ́n kẹ́ tán ti sọ pé ilẹ̀ làwọn fẹ́ gbà kán kí gbogbo nǹkan yín parun ni ṣùgbọ́n nǹkan wọ ò ní parun lójú wa kí la máa ṣe ẹjọ́ owó la nílò bá ẹ ti rí pógun ti wọlé àwọn èèyàn wa ti dúró bàbá wa ti sọ̀rọ̀ wọ́n ti fi ìdánilójú fún wa pé ṣẹ́rí security wise wọ́n ní ẹ fi ọkàn yín balẹ̀ pé kí ẹ fi ọkàn yín balẹ̀ ṣùgbọ́n fífi ọkàn balẹ̀ yẹn ẹ̀yin náà nípa tẹ́ ẹ máa kó gbogbo ẹ̀yin èèyàn tẹ́ wà lókè òkun owó dídá báyìí lóòrèkóòrè mo ti sọ àwọn tó jẹ́ pé wọ́n ti ní kọ́mọ wọn má jẹ chocolate mọ́ tán ń dá gbogbo owó chocolate lójoojúmọ́ wọ́n ń dájọ́ kí lẹ̀yin náà máa ṣe ó ní àkáǹtì tí wọ́n gbé sílẹ̀ yìí lọ́wọ́lọ́wọ́ mú ní bẹ́ẹ̀ bá tiẹ̀ trọ́ọ̀sì ọmọọba tẹ́ẹ̀ trọ́ọ̀sì Tẹ́ni Ológo tẹ́ẹ̀ trọ́ọ̀sì Kóìkì tẹ́ẹ̀ trọ́ọ̀sì kínní ẹ ṣàgbàgbọ́ náà bàbá Akíntóyè ẹ ṣàmọ̀ pé bàbá ti fi rẹ̀ ẹ̀ lẹ̀ gbogbo wọn dẹ̀ ti ń báṣẹ́ lọ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ẹ lọ jowó central account nìyẹn central account nìyẹn kì í ṣe account anybody tí gbogbo ojú táyé tó ń rí sí tó ń dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí ibẹ̀ ni ẹ lọ máa fi owó síbẹ̀ báyìí èmi ò ní kẹ́ ẹ má ran àwọn ẹgbẹ́ mọ̀ pé ẹgbẹ́ náà ti try àwọn ẹgbẹ́ yẹn ṣe ìgbìyànjú gan o torí gbogbo nígbà tá a rí central tá a rí kankan ẹgbẹ́ ló ń ṣe oríṣiríṣi everybody ń dìde ìyẹn sì máa lọ ṣùgbọ́n owó ní kì í ṣe I need $100 million tá a máa ẹ wò bóyá mo tiẹ̀ tún gé kéré gan ni mi tiẹ̀ torí mi ò mọ gbogbo ohun tán ẹ wò a nílò owó kò ń ṣe kékeré o account number ó ní ti ń bá mi ẹ bá mi pin account number admin dá ó ní mo ti share sórí platform yẹn ẹ jọ̀ọ́ ẹ lọ máa ju owó sí báyìí kí wọ́n máa pè mí kán ní ọmọ ọba owó tí ń wọlé àwọn èèyàn wá ti ń ṣọmọlúàbí àwọn èèyàn wá ti ń jowó gbogbo àwọn bàbá tẹ́ ń rí bàbá tí ó wá sọ̀rọ̀ lẹ́ni yìí mi nǹkan fẹ́ máa tú wọn síta ni owó tí wọ́n ń ná fúnra wọn personally torí tá a bá ní ká ṣí àkáǹtì èmi ò rò pé bóyá àti rẹ́ni tó gbé $5,000 sínú àkáǹtì o mi ò tí ì rí $3,000 or pounds nínú àkáǹtì o ṣùgbọ́n mo mọ̀ pé ẹ lè ṣe ẹ̀yin tẹ́ ń sunkún pé ọmọ èèyàn náà rẹ́ lọ́rùn báyìí ọmọ èèyàn ni wọ́n ti tún fún ẹ gbà wá ó yẹ kẹ́ ẹ lè tú àkáǹtì kẹ́ ẹ lè empty àkáǹtì yìí nítorí àwọn kan bàbá ti sọ wípé nísìnyìí bàbá ti release press statement wípé red alert lélẹ̀ kò blue mọ́ kò white mọ́ ogun ni ṣùgbọ́n tán máa ń sọ pé ogun owó ló ń jẹ bẹ́ẹ̀ owó ẹ má lẹ́nu mi ti ẹnu mi gan ẹ jọ wọ́n ní ẹ bá mi pín ní citizen ẹ gbà mí o ẹ bá mi pín ní àkáǹtì àwọn èèyàn ọmọ olóríire wọ́n ti fẹ́ ju owó sínú àkáǹtì ẹ jọ kan iṣẹ́ ti bẹ̀rẹ̀ lábúlé ẹ mọ̀ pé àfẹ́ kan máa ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan mọ́ wọ́n kúrò ń Bàràpá wọ́n á fi Bàràpá lẹ̀ wọ́n tún sá padà lọ sí iye mọ àbí iye gbọ́dọ̀ ń pè yẹn ní Ògùn state lọ́hùn wọ́n tún kúrò ń bẹ̀ àwọn Fúlàní tó ti dé ibì kankan tó kúrò ń bẹ̀ àfẹ́ ṣèyẹn mọ́ ẹ ṣe bàbá mi wọ́n láwọn ti ẹ̀ trust mi Ọlọ́run á trust ẹ̀yin náà àfẹ́ kí gbogbo ẹ ti wà ní ran gbogbo ibi tó ọmọ káàró òjìrè wà kán ṣiṣẹ́ yẹn kí wọ́n coordinate iṣẹ́ yẹn at once ni kí wọ́n stand by pa síbẹ̀ ẹrùgùn ò ní bà wá náà owó ni máa pín ní ẹ̀sìn àwọn àdúmì wa ti gbọ́lidé wọ́n ti ẹ̀ try ṣùgbọ́n irú èmi ò yẹ kẹ́ ẹ bá wa ṣiṣẹ́ o ẹ bá wa pín àkáǹtì ọmọ borí owó wọ́n ti fẹ́ kúrò lórí ètò tó rán ní meeting mo mọ̀ bọ́ ẹ fún mi ní ìṣẹ́jú díẹ̀ má bínú ẹ jọ̀ọ́ àkáǹtì náà láti gbé síbẹ̀ yẹn ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń béèrè àkáǹtì nọ́mbà ẹ máa fi rìsíìtì yẹn ránṣẹ́ sí mi báyìí ẹ wò máa jókòó tí gbogbo àwọn ìlànà yẹn lọ́rùn ni àti bàbá pé àwọn èèyàn mi ń ju owó bẹ́ẹ̀ ṣe ń ju ẹ máa fi rìsíìtì ránṣẹ́ sí mi pé ọmọ ọba mo ti ju owó síbẹ̀ o £1,000 £5,000 $100 200 500 ẹ má fi sọ pé mo ti jù mí ní ìjùmọ́ torí Fúlàní òun lẹ ti gbọ́ pé wọ́n gbé 100 billion fún wọn awo ò lè fẹnu jà ẹni kọ́ la máa fi jà ẹ sọ pé ibà ò jáde bóyá àbàdàn retí owó bóyá bá nílò owó gbogbo wọn náà dẹ̀ ti ń coordinate ẹ gbogbo bàbá Ìgbòho
ẹ wá dúró owó tí wọ́n ná àwọn ẹ̀ẹ́dẹ̀ fẹ́ ká gbowó olóṣèlú ẹ fẹ́ kí àwọn olóṣèlú ẹ̀yin náà lẹ́tún máa pariwo síta pé àwọn bàbá wọn ti gbowó 50 million wọ́n ti gba 30 million ok tẹ́ ẹ bá fẹ́ kí wọ́n gbowó ẹ gbowó ti ẹ já náwó tiwa owó òògùn wa ẹ jẹ́ ká ná kí Olódùmarè rí ọkàn wa pé yes a ti ṣe tán a fẹ́ bọ́ ta ló wọ́n ní kẹ́ ẹ bá mi pin ẹ mo mà wá rògò wọ́n ti pin ẹ bọ̀dá mi bàbá mi wọ́n ti pin àkáǹtì náà ìlànà central account ní central account tá a bá dẹ̀ ti gbé kinní yẹn jáde tí àwọn bàbá tí gbogbo ẹgbẹ́ yẹn tán bá ti wá ṣe tán bá ti come with final Yorùbá rescue fund Yorùbá national fund yẹn wọ́n hà náà ṣe ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ìlànà central account ẹ máa fi owó síbẹ̀ trusted and dusted and trusted ẹ mú kanu méjèèjì gbogbo ẹ̀ ṣá. ó máa gbé ìlànà website jáde tó bá ti lè click ẹ̀ báyìí donation account ni ó máa gbé ìlànà website jáde so ẹ mọ̀ pé ìlànà ọmọ Oòduà ló ní truly. bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan-an a ti pin ní gbogbo ẹ̀yin tí ẹ ń wò ẹ ṣeun Citizen AY ẹ ṣeun gan ni a ti pin ní account bó ṣe máa jẹ́ gan nìyẹn tó ẹ à ní rí jù báyìí lọ lórí ètò tòní ẹ tún máa pàdé bàbá wa ò torí iṣẹ́ ń lọ ní pẹrẹwu iṣẹ́ ń lọ rally ṣì ń bọ̀ lójú ọ̀nà ṣùgbọ́n gẹ́gẹ́ bí ohun tí wọ́n fẹ́ sọ èmi kọ́ ni mo máa sọ wọ́n á wrap up láàrin bí ìṣẹ́jú kan sí méjì àwọn ìmọ̀ràn fún wa nígbà tí a bá tiẹ̀ ń sọ pé káwọn gbẹ́kẹ̀lé ọmọ ogun àwa gangan kí ni a ní láti ṣe wọ́n á tún bá wa sọ̀rọ̀ nípa ìṣọ́ra tiwa ìgbáradì títí wa ojú lalákàn wa fi ń ṣọ́rí báyìí o ẹ má sùn àsùnpéye o òru náà làwọn Fúlàní yẹn ń wọlé báyìí o gbogbo ìgbésẹ̀ tá a máa gbọ́ ó yá bàbá mi ẹgbẹ́ra ńlẹ̀. ẹ ṣeun quickly mo láti gba gbogbo ọmọ Yorùbá níyànjú tó bá wà ní abúlé má dá wà ń bẹ̀ o tó bá dẹ̀ fẹ́ sùn ẹ má sùn káwọ́ gbéra ẹ make sure pé gbogbo àwọn àdúgbò yìí àwọn èèyàn yìí kan wà níta tó ń ṣọ́nà a máa deploy àwọn technologies kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tó yẹ pé ó máa ṣọ́nà fún wa káàkiri everywhere ṣùgbọ́n ká tó ṣe gbogbo àwọn ìyẹn ẹ máa ṣọ́nà fúnra yín bó jẹ́ pé kẹ́ gbé táyà sí àárín táyà irin táyà rim táyà kẹ́ gbé sáàrin ìlú káwọn èèyàn máa ṣọ́nà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú tó kẹ́ bá wà àbí abúlé kẹ́ bá wà kẹ́ máa lo agbo yẹn sódà àwọn èèyàn ètò ya múra ó ní nǹkan ìṣúra táwọn èèyàn bàbá wa ń lò láyé àtijọ́ gbogbo ẹ̀ ló dẹ̀ tó láwọn èèyàn wá ti ń pín fúnra wọn sí ẹ̀yin náà ẹ̀dẹ̀ ṣìṣúra tí àwọn èèyàn náà wà ń bẹ́ẹ̀ ẹni tó bá dẹ̀ jẹ́ pé kò bẹ̀ sí jẹ́ lọ ṣe ṣọ́ra fúnra yín. ẹ lọ ṣèṣúra o ẹni tó bá mọ òkìgbẹ́ ṣe kó lọ jẹ́ ẹni tó bá mọ ayẹta jẹ kó lọ jẹ́ so gbogbo yẹn àwọn àdúgbò àwọn gbogbo àwọn oríkèéríkèé àwọn èèyàn wa wọ́n mọ bọ́ yẹn ṣe gbogbo àwọn nǹkan báyìí kò sí lè máa fọ̀rọ̀ sábẹ́ àwọn sọmọ then community upon community you can be cooperating together gbogbo àwọn abúlé tó bá súnmọ́ra wọn tó jìnnà àbí tó túmọ̀ra wọn díẹ̀ méjì mẹ́ta mẹ́rin márùn ẹ kóra pọ̀ kẹfọ́m cordon of security then àwọn kan lè gba security organizations káàkiri kan fún wọn ní irinṣẹ́ tó ń lè lò láti fi protect àwọn bí ẹ jẹ́ kí n sọ nǹkan fún yín àwọn tó ń pè ní Fúlàní wọn ò láyà o ìjà ọ̀lẹ náà ń jà ẹni tó bá lè wá máa báyàn lóru ṣẹlẹ̀ pé kò lè kọjú síyàn tẹ́ bá dẹ̀ wo history Nigerian army the Fulani are the worst fighters wọn ò lẹ́mìí ìjà ti ìjà kọ́ máa bóbìnrin kọ́ máa lọ bá ìjà obìnrin kọ́ máa lọ máa sáwọ abúlé kọ́ máa wọbẹ̀ lóru kọ́ máa pààyàn látẹ̀yìn gbogbo kọ́ńtọ́mọ̀ ṣe nìyẹn tó tẹ́ bá dojú ìjà kọ́ wọn gbogbo bí táwọn èèyàn wá ti face wọn lábúlé Ẹ̀gbá ni o ní mile 12 ni o ní Ifẹ̀ ni o ní Ṣàgámù ni o wọ́n sá tefetefe ni kò síbi tá àti ìyànjú wọn so ẹ má yẹ kẹ́rù wọn bàyín rárá gbogbo ìbọn tó kó lé wọn lọ́wọ́ yẹn Central African Republic tí wàhálà ti ṣẹlẹ̀ gbogbo ìbọn tí gọ́ọ̀mẹ̀ntì wọn ní ó di òtúbáńtẹ́ ni gbogbo ìbọn wọn máa di òtúbáńtẹ́ mọ́ wọn lọ́wọ́ ni a dẹ̀ máa gba gbogbo ẹ̀ lọ́wọ́ so ẹ má jáyà rárá tí àwọn ń lọ kú lójú ogun ni wọ́n gbé bọ́ọ̀mù sára wọn wá lọ kú àwọn èèyàn wa à ń jẹ nǹkan tó yẹ pé ìbọn ò ní ràn wá ni so àwọn máa lé kan ní táwọn máa dín kan wọ́n lè máa dín ni ẹ má yẹ káyà yín já we are Yorùbá and that's a great thing we are Yorùbá and that is a great thing ọmọ Yorùbá ni wá nǹkan gidi tẹ̀lìyẹn
ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ gbogbo yín. ṣeun ẹ ṣeun gan sá. every week ẹni kí wọ́n contact mi ẹ bá mi fún wọn nọ́mbà mi contact mi àwọn tó bá jẹ́ pé ó ṣe ìlera fún láti àfún wọn ní alternative tó dẹ̀ máa hàn sí gbogbo àwọn bàbá wa náà. Ẹ jọ̀ọ́ bàbá wa tó ti sanwó yẹn ẹ ṣé àdúpẹ́ ẹ̀yin tẹ́ ti ń sọ pé ẹ ti san owó ẹ ṣé o ẹ send receipt sí mi ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín. Àti ń kásẹ̀ ńlẹ̀ bàbá mi Ọmọbọ̀dé owó ẹ ṣé gan fún time yín. AY Citizen, thank you for your time. Mo tún fẹ́ sọ nǹkan kan mo post nǹkan kan sórí platform kan àwọn èèyàn rò pé eré kọ́ o ẹnìkan lójú kànnàkànnà àti òkúta wọ́n ní ẹ lọ ẹ̀yin ọmọ ẹ máa lọ mú kànnàkànnà àti òkúta irú helicopter tó ń fò káàkiri yẹn tẹ́ ẹ bá target ẹ tí ì ráwọn tọ́wọ́ wọn sùn dáadáa tán tún máa lo lefty tẹ́ ẹ bá target windscreen òkúta akọ òkúta gidi gbogbo nǹkan ní kẹ́ ẹ fi máa jà lásìkò kẹ́ ẹ fi defend ara yín ẹ tó bá ní kànnàkànnà rọ́bà náà máa ń pè tó irú ètí Gòláyátì lo tí David tó fi pa Gòláyátì ni ẹ̀ẹ́dẹ̀kùtà ẹ̀ẹ́dọ́bà ta mójúnú wọn ara àjà ni àníkẹyìn náà ẹ ṣe ọkàn akin ọmọ Yorùbá àtàtà kì í ṣojo akọni ni wá ọmọ abilékpo ogun ni wá ọmọ alùlùbọ́tẹ̀jà ni wá àwa náà ń pè bẹ́ẹ̀ so ẹ má bẹ̀rù bí bàbá wa ṣe sọ èmi dẹ̀ mọ̀ wípé a ti ja àjà yìí ní àjàyọrí gbogbo èyí tí ó bá tún ṣe pé ẹ rí honey please can you send it to me please I can't copy it. Yeah, bàbá mi Bukola Williams ẹ jọ̀ọ́ ẹ text mi lórí 609 686 9739 ẹ send message ẹ ti mọ line tẹ máa fi ń kọ wa ṣùgbọ́n ẹ send message sí mi pé you need the Ìlànà Central account to donate every day ẹlòmíì ẹ lè sọ pé weekly kẹ́ ti decide pé every week o mo fẹ́ máa ju $200 sí mo fẹ́ máa ju $500 sí ẹ dẹ̀ má ṣe àwọn owó tọ́lọ́run bá pèsè fún yín àwọn olówó pọ̀ nílùú yìí £10 10,000 5,000 á nílò ẹ̀ gidi gan ni ẹ bá wa fi ránṣẹ́ Ọlọ́run á di gbogbo wa fún wọn bàbá mi àtàtà ọmọ wọn ní Oǹdó lé mi tí ìmórí kìyìn mi ìbá kìyìn mo dúpẹ́ lọ́wọ́ yín. lówó dáhùn ẹ̀fọ́ ìròyìn àjọkà amúlù ẹkù. amúbẹ̀kù ẹ ṣeun gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe káàkiri kò ní rẹ̀ yín kò ní sú yín àdẹ nígbà òmìnira náà lẹ́yìn yín bàbá gan mò ń gbàdúrà fún wọn bàbá tó sọ pé àwọn fẹ́ máa sun ọ̀gẹ̀dẹ̀ jẹ ní táwọn máa fẹ̀yìn ti igi báyìí pé àwọn ọmọ mi ló ṣèjọba yẹn mo ní bó ṣe máa rí gangan fún bàbá wa ní àti gbogbo àwọn òbí wa àwọn bàbá wa àwọn ìyá arúgbó wa gbogbo wọn kàn tiẹ̀ tọ́ ohun tí ń jẹ́ ire àti adùn ilẹ̀ káàárọ̀ òjìrè wò bó ṣe máa rí nìyẹn ẹ ṣé gbogbo ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa pín gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń fowó ránṣẹ́ gbogbo ẹ̀yin ọmọ ogun tẹ́ ẹ ń jà nílé pátápátá gbogbo yín la kí àní rí bànújẹ́ àti ibi ní ilẹ̀ káàárọ̀ òjìrè òmìnira wa ó di dandan o a dẹ̀ ti gbà á láṣẹ Elédùmarè ẹni tó dá wa lónìí a ti parí tètò tòní o ṣùgbọ́n Odùduwà TV rédíò àti close ẹ mọ̀ wípé a máa update yín lóòrèkóòrè ni ẹ tún máa rí wa àwa lẹ máa rí ẹ̀yin náà a máa bá yín èmi lọ́mọ owó olódò ọba ọmọ atẹ́nigbọ́lá ọmọ atẹ́nigbare ìwò tí ò ní lẹ̀kùn tí ò ní kọ́kọ́rọ́ ẹrú wẹ́wẹ́ Fúlàní òun láti àtẹ̀ní fi wọ́n délé lélẹ̀ a máa fi wọ́n ṣèrúbọ ni bó ṣe máa rí gan nìyẹn ẹ bá mi fún wọn ní orin ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá ló jẹ wá lógún o ká fi ṣe ìka àwọn èèyàn fẹ́ pè wọlé ṣùgbọ́n wọ́n ń pe aago mi ẹ má bínú a lè gbà pé torí ìpàdé kan tún wà ta ní láti sáré lọ ẹ ṣeun. àbí kí n kọ́ láti bí. tó wá wá nísà ọmọ ẹlẹ́nu tó tún wá ń jẹ ọmọ onílé tó ń sùn tàbí ẹ̀rù àsìkò tí tó àwùjọ mọ́ ẹja lọ́rọ̀ kan lẹ́nu kájọ ń gbogbo papọ̀ ká má ṣe ra wa lọ́mọ ìyá Haúsá. ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá èmi àti ẹ̀ṣà ló wà. ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá ló jẹ wá lógún àsìkò tí tó ìṣọ̀kan Yorùbá. ẹ jẹ́ kí n dá dúró ìṣọ̀kan Yorùbá òmìnira Yorùbá òun ló jẹ wá lógún tó ẹ máa fojú sọ́rí bí alákàn o ire o ó dàárọ̀.